Ó bá mi gbé ga orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo mọ rírì rẹ nínú ayé mi ni mo ti ń dá gbogbo ògo àti ìpadà sọ́dọ̀ rẹ fún gbogbo iṣẹ́ ìgbàlà tí wọ́n ṣe láyé mi lójoojúmọ́. Ọjọ́ àná wọ́n lọ tún mú mi rìn àrè nínú rẹ̀, ó tún pa mí mọ́ lójú oorun mi, ó tún mú mi jí ní àtàlàfíà láti lè wà níwájú rẹ, láti lè gba ìdarí ìtọ́jà àti ìkọ́lé ọ̀tun, láti lè gba agbára ọ̀tun pẹ̀lú, láti lè gba ẹ̀rí ọ̀tun. Olúwa ọmọṣẹ́ gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Bàbá mo yìn ọlọ́gọ gbogbo orúkọ rẹ̀ ká mọ̀mọ́ sọ wípé ṣe èyí fún títóbi àtagbára nínú ayé mi, èyí fún ògo ọlátẹ̀wá nínú ayé mi, èyí jẹ́ pé ìwọ tún mú mi rìnrìn àjò àná ní ayọ̀ àti àlàáfíà tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni. Àgbàdá òkú àti sùn tó o mú mi sùn nípa agbára àti àṣẹ tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni. Ọ̀dàbọ̀ ẹ̀bùn ní gbogbo àkókò ojú oorun mi, ọjọ́ agbára fún mi àti olùtọ́ra tóní àtàlà ìmọ̀lẹ̀ ìsinmi lára ìmọ̀lẹ̀ ojú ẹsẹ̀ bẹ̀rẹ̀ ìsinmi náà pàpà. Olúwa jẹ́ kí oorun mi kó dàbí oorun ọmọdé, àní ìwọ fúnkara kó tù mí tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn. Nígbà tí ó tún jí mi nípa agbára àti àṣírí àtàfà ní àkókò tó tàtẹ́ òkútó láti jí àìláti lè wà níwájú rẹ òwúrọ̀ fẹ́ pàánù àtàgbára rẹ mọ́ ni. Wọ́n ti lè gbọ́ ọ̀rọ̀ rẹ, láti gba akọ́ rẹ, láti lè gba ìmọ̀ ọ̀tun, ìwòmísí ọ̀tun, òye ọ̀tun, láti lè mú kí èmi kó tún ṣe ní ọ̀tun. Owó láti sọ mi dára agbára nínú ẹ̀ ní ọ̀tun, láti ṣúrù ìṣúná ayé mi ní ọ̀tun, láti lè mú káyìn kó tún mọ̀ fọ̀ nínú ògo jùmọ̀ sí fọ̀hún lọ. Ògo ìyẹn láti ní forúkọ bàbá. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ mọ̀ sọ wípé ṣe, mo dá gbogbo ìpadà sọ́dọ̀ mọ̀ sọ wípé ṣe àṣìlò gba ọpẹ́ àti títí ayé mi ọmọ yìí tí mo gbórúkọ rẹ̀ ga gbogbo ara rẹ̀ tó tún ṣe nínú ayé mi. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé Króníkà kìíní orí kejì ó dín ní 30. A kà ẹsẹ̀ 8 àti ẹsẹ̀ 9 rẹ̀. Króníkà kìíní orí 28 ẹsẹ̀ 8 àti 9. Ǹjẹ́ nísinsìnyí ní ojú gbogbo Ísírẹ́lì ìjọ èèyàn Olúwa àti ní etí Ọlọ́run wa, ẹ mọ́ pamọ́ kí ẹ sì mọ́ ṣàfẹ́rí gbogbo òfin Olúwa Ọlọ́run yín, kí ẹ lè ní ilẹ̀ rere yìí, kí ẹ sì lè fi sílẹ̀ ní ogún fún àwọn ọmọ yín lẹ́yìn yín láéláé. Àti ìwọ Solomon ọmọ mi, mọ Ọlọ́run bàbá rẹ, kí o sì fi àyà pípé àti fífẹ́ ọkàn sìn, nítorí Olúwa a mọ̀ wá gbogbo àyà, ó sì mọ gbogbo ètè ìrònú. Bí ìwọ bá ṣàfẹ́rí rẹ̀, ìwọ ó rí, ṣùgbọ́n bí ìwọ bá kọ̀ ọ́ sílẹ̀, òun ó ta ọ́ nù títí láì. Ẹ bẹ́ẹ̀ ká gbàgbé orí ọ̀rọ̀ wa fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí, fún Ọlọ́run láàyè láti mọ kọ́ àti láti mọ tọ́ ní gbogbo ọ̀nà rẹ, ní ọ̀nà rẹ gbogbo ní ọ̀nà rẹ gbogbo. Fún Ọlọ́run láàyè láti mọ kọ́ àti láti mọ tọ́ ní ọ̀nà rẹ gbogbo. Ó ṣe pàtàkì fún ènìyàn láti fún Ọlọ́run láàyè láti mọ kọ́, láti mọ tọ́ ní ọ̀nà rẹ̀ gbogbo, nínú gbogbo pátápátá. Èyí tó yẹ pé èèyàn gbọ́dọ̀ kún fún ìbẹ̀rù Ọlọ́run gidi gan nínú ayé rẹ̀. Èyí tó pé ẹni tí ìbẹ̀rù Ọlọ́run sí nínú ayé rẹ̀ kò lè fọ́lọ́run láàyè láti mọ kọ́ àti láti mọ tọ́ àní láti mọ darí rẹ̀ nínú ìrìn àjò ayé rẹ̀ gbogbo. Gbọ́ ohun tí ẹsẹ̀ Bíbélì sọ, ó ní ìjẹ́ nísinsìnyí ní ojú gbogbo Ísírẹ́lì ìjọ ìyẹn Olúwa àti ní etí Ọlọ́run wa, ẹ mọ́ pamọ́ kí ẹ sì mọ́ ṣàfẹ́rí gbogbo òfin Olúwa Ọlọ́run yín, kí ẹ lè ní ilẹ̀ rere yìí, kí ẹ sì lè fi sílẹ̀ ní ogún fún àwọn ọmọ yín lẹ́yìn yín láéláé. Láti ní ogún rere ni èyí tí ń ṣe ilẹ̀ tó sàn fún wàrà àti fún oyin, èyí tó fọ́pọ̀lọpọ̀ ọrọ̀, wúrà, góòlù àti ohun mèremère mìíràn, èyí tí kò lóǹkà, tí kò lè, tí kò lákàbí, tí kò láfijọ. Ó nídìí láti jẹ́ni tí ó fi gbogbo ọkàn, gbogbo ayé rẹ̀ gbẹ́kẹ̀lé Olúwa, tó sì pa òfin àti àṣẹ ìlànà rẹ̀ mọ́, tó sì ṣe kíni, tó sì ṣàṣàrò nínú òfin rẹ̀, tó sì rìn ní pípé, kí ó sì fi àyà rẹ̀ pípé àti ìfẹ́ ọkàn yín
kí ó sì fi aya rẹ̀ pa òfin rẹ̀ mọ́, kó sì máa jẹ́ni tí ó ń rìn tó ń ṣàfẹ́rí gbogbo ìfẹ́ rẹ̀ òfin rẹ̀ nígbà gbogbo. A rí i pé tí ó bá ti jẹ́ni tó ń ṣe eléyìí, dandan ni Ọlọ́run fún ara rẹ̀ ni yóò fún ọ ní okun àtagbára yóò láti lè jẹ́ ẹni tí yóò ní ilẹ̀ náà, èyí tí ń ṣe ilẹ̀ èyí tí ń sàn fún wàrà àti fún oyin, èyí tó ṣe ìlérí fún àwọn bàbá àwọn ọ̀ràn ìṣáájú ọjọ́ tó pé ní láti ní ìjẹ́ pé wọn ò náfààní àti ní àbí tí wọ́n ní ṣùgbọ́n tí wọ́n ní gbogbo ẹ̀, àti tí wọ́n ní kí wọ́n tó kó àti ìtókùtò ẹ̀ kí wọ́n ní gbogbo ẹ̀ pátá yóò fún ọ ní okun àtagbára àti àǹfààní láti lè gba gbogbo ẹ̀ padà àti láti lè ní ìní rẹ̀. Kì wá sí pé ní ìní rẹ̀ nìkan, láti filẹ̀ fún àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí ogún àní ní ìrandíran títí láéláé. Ìyẹn ni pé kí ni wàá wà lára àwọn tí yóò ní ipa kan tí ó là sílẹ̀ nípa wípé kí ni nígbà tí ó bá dọ̀la tọ́ba sí mọ́ àwọn ọmọ tí o bí wọ́n mọ̀ rí nǹkan tọ́ka sí tí wọ́n sì mọ̀ rí nǹkan rí mú yangàn láti mọ̀ sọ wípé kí ni eléyìí òun tí bàbá wa filẹ̀ ní gẹ́gẹ́ bí ogún. Ṣùgbọ́n láti jẹ́ni tí yóò ní ilẹ̀ rere yìí, èyí tí yóò lè ní àǹfààní àti lè fi nǹkan gidi rẹ̀ fún àwọn ọmọ rẹ̀ títí láéláé gẹ́gẹ́ bí ogún, ọgbọ́rọ̀ jẹ́ni tó ṣe kiri tó gbé nínú bẹ̀rù Ọlọ́run, ọgbọ́n jẹ́ni tó ṣe kíni tó pa òfin àti àṣẹ Ọlọ́run mọ́, ọgbọ́n jẹ́ni tó ṣe kíni tó ń ṣàṣàrò nínú òfin àti àṣẹ Ọlọ́run láì sinmi àti láṣẹ ní gbogbo ọjọ́ ayé rẹ̀, láti mọ fi ọ̀nà rẹ̀ lé Ọlọ́run lọ́wọ́, láti fún Ọlọ́run láàyè nínú ayé rẹ̀, láti mọ tọ́ àti láti mọ kọ́ àti láti mọ kíyèsí ọ àti láti mọ fi ọ mọ̀nà nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé rẹ̀. Nítorí pé kí ni ẹni tí ò ní ìbẹ̀rù Ọlọ́run ayé rẹ̀ kò lè ṣiṣẹ́ fún un láti ṣe kí ni láti mọ pa òfin Ọlọ́run mọ́. Ẹni tí ìbẹ̀rù Ọlọ́run ṣe nínú ayé rẹ̀ kò ṣe ṣe fún un láti jẹ́ ẹni tí ó mọ̀ sí kí ni tí ó mọ̀ ṣàfẹ́rí òfin rẹ̀. Ẹni tí ó sì ní ìbẹ̀rù Ọlọ́run tí ó pa òfin àti àṣẹ Ọlọ́run mọ́, ohun tí wọ́n sọ ní pé kí ni òun ò fún Ọlọ́run láàyè láti jẹ́ ẹni tí ó mọ̀ kọ́ èyí tí ó mọ̀ tọ́ nínú ọ̀nà rẹ̀ gbogbo nínú ayé yìí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ á rí wípé kí ni irú àmì níbẹ̀ wọn ò sí lára àwọn tí wọ́n ní ilẹ̀ rere yìí èyí tó sàn fún wàrà àti fún oyin àbí tí wọ́n nípìn nínú rẹ̀, bí kò ṣe wípé kí ni àwọn àti ohun tí wọ́n gbẹ́kẹ̀lé tí wọ́n gbójúlé ni wọ́n mọ bóni bó sì mọ yanjú ara wọn kí ni ó jẹ́ ìní wọn. Síwájú ó ní àti ìwọ Solomon ọmọ mi, mọ Ọlọ́run bàbá rẹ kí o sì fi àyà pípé àti fífẹ́ ọkàn sìn, nítorí Olúwa a mọ̀ wá gbogbo àyà, ó sì mọ gbogbo ète ìrònú. Bí ìwọ bá ṣàfẹ́rí rẹ̀ ìwọ ó rí, ṣùgbọ́n bí ìwọ bá kọ̀ ọ́ sílẹ̀ òun ó ta ọ́ nù títí láéláé. Gbogbo àyà àti gbogbo ọkàn rẹ fi ṣe kí ni fi ṣàfẹ́rí Ọlọ́run, fi wá Ọlọ́run, fi gbé nínú ìfẹ́ rẹ̀, má fi sìn nínú ìfẹ́ rẹ̀. A rí pé nígbà tó bá ń ṣe lè kò sí ohun kan tí ó kù ju pé kí ni kọ́mọ tayọ̀, kọ́mọ lékè, kó sì mọ̀ ṣàṣírí ayọ̀. Kí nìdí? Nítorí pé kí ni níwọ̀n bá tó bá ti jẹ́ tó ń fi àyà pípé àti ọkàn fífẹ́ àti àti ọkàn láti mọ̀ fi ṣàfẹ́rí, láti mọ̀ fi ṣe àfẹ́rí òfin Ọlọ́run, àti láti mọ̀ pamọ́, láti mọ̀ rí nínú rẹ̀, àti láti mọ̀ fi sin Ọlọ́run alààyè. Ó rí wípé kí ni Ọlọ́run yóò fàyè sílẹ̀ láti mọ̀ mójútó ọ̀rọ̀ ayé rẹ̀, láti mọ̀ sọ fún kí ni àwọn kan tó yẹ kó ṣe àti àwọn kan tó yẹ kó ṣe, ibo ló yẹ kó yà sí àti ibo ni kò yẹ kó yà sí. Ìgbésẹ̀ lọ́kàn láàrin èkíní sí èkejì èyí tí òfin ní wàhálà àti ìyọnu kankan. Nítorí tó má dàbí rẹ̀ yóò tún wá sí ọ ní ojú àti etí inú, àti láti lè mọ̀ rí àti láti lè mọ̀ mọ̀ àti láti lè mọ̀ gbọ́ àwọn nǹkan tí ń kọjá lọ àti tí ń ṣẹlẹ̀ kó lè bá mọ ibo ni o sì fẹ́ mọ̀ ṣètò ayé rẹ̀. So láì jẹ́ wípé ọba jẹ́ni tó ṣe kíni tó ń rìn tó ń fi àyà pípé àti ọkàn ìfifẹ́ sin Ọlọ́run, àìpé èyí kò lè ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ bọ̀ láti rẹ̀ wá. Ọgbọ́n jẹ́ni tí ó kún fún ìbẹ̀rù Ọlọ́run nínú ayé rẹ̀, nítorí pé nígbà kíkún fún ìbẹ̀rù Ọlọ́run àlàyé nínú ayé ènìyàn láti lè jẹ́ni tí ó ń tó jẹ́ni tó ń fi àyà pípé àti fífẹ́ sin Ọlọ́run ní gbogbo ọ̀nà rẹ̀. Wá wo tó bá sin Ọlọ́run nípa àyà pípé àti nípa fífẹ́ ọkàn rẹ̀, ó bọ́ lọ gbogbo tí ń ṣe pátápátá. Wàá tún kékeré tó àtúntò tó ṣe pàtàkì, ó rí pé kí ni ó sọ wípé Ọlọ́run ẹni tí ń ṣe àbẹ̀wò sí àwọn àyà gbogbo, ó sì mọ ìrònú ènìyàn. Ìtú sọ fún wa ní wípé kí ni kò sí ohun kan
tó lè ṣe tọ́lọ́run ò mọ̀ sí tó bá wò wípé kí ni ó sojú ayé lọ́dọ̀ ọlọ́run ojú ayé kò sí níbẹ̀ nítorí pé kí ni ọlọ́run mọ inú ó sì tún mọ ọkàn ó rí inú ó sì tún rí ìta kò sí ohun kan tí ó wà tọ́lọ́run ò rí èyí tó ń rò ọlọ́run mọ̀ èyí tí mò ń rò ọlọ́run mọ̀ kí ni àwọn kan tí mo fẹ́ ṣe ọlọ́run mọ̀ ètò túmọ̀ sí wípé tó bá jẹ́ wípé kí ni ojú ayé ló ń ṣe láti mọ wà nínú ìpéjọpọ̀ àwọn ọmọ ọlọ́run láti jọmọ gbàdúrà papọ̀ láti jọmọ yọlọ́run papọ̀ láti jọmọ rí ìgbéga láti jọmọ kékeré ọlọ́run papọ̀ ọ̀tàn ara ẹni ọ̀tẹ̀ ènìyàn gbọ́ mi kì í ṣe ọ̀rọ̀ títí pé tó bá sì ní èpè ní èlé kankan tí mo mọ̀ tó dá mi lójú pé èlé kì í ṣe pé fún ìdí èyí tàn bí gbọ́ mi àní ọmọ jẹ́ àwọn tó ń sìn wọn lọ tó lọ wòran lásán nígbà gbogbo ìtọ́jẹ́ pé bó ṣe lọ bẹ́ẹ̀ náà ni yóò ṣe kún padà wá oore ọ̀fẹ́ àtàánú sí ni oṣù gbọ́dọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run táyé pé bó ṣe lọ ló ṣe padà wá tí àwọn ogun ti ń jáde nínú ayé àwọn ènìyàn tí ọ̀pá padà sínú ayé rẹ nípa wípé kí ni ọkàn láti máa fi inú òtítọ́ àti ọkàn òtítọ́ àti àyà pípé láti máa fi sin ọlọ́run bó tọ́ àti bó ṣe yẹ gbọ́ tó bá fi ọkàn pípé àti àyà fífẹ́ sin ọlọ́run kí ni àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ó rí wípé kí ni ọlọ́run yóò túbọ̀ mọ́ fún ọ ní agbára ọ̀tun ìmọ̀ ọ̀tun òye ọ̀tun ìmísí ọ̀tun àti ìgbéga ọ̀tun yóò túbọ̀ mọ́ jẹ́ àní ìmọ́lẹ̀ fún ọ ní ọ̀tun ó wà jẹ́jẹ́ pé sọ àti ọ̀sán àti òru àti àárọ̀ àti ìrọ̀lẹ́ àti àárín ọ̀gànjọ́ òru gàjà fẹ̀mọ́júmọ́ bákan náà ni yóò rí kò ní sí òkùnkùn kankan nínú ohunkóhun tí o bá ṣe àti nínú ayé rẹ àti nínú ìrìn àjò ayé rẹ nítorí pé kí ni ọlọ́run jẹ́ agbára olùtọ́ olùkọ́ni àti olùfimọ̀nà fún ọ so gbogbo ibi tó bá dé báyìí ó rí wípé kí ni ọmọ ojú rere àti àánú àti orí ọ̀fẹ́ nítorí pé ọlọ́run yóò mọ ṣáájú rẹ̀ nígbà gbogbo òmíràn tuntun má dàbí rẹ̀ kò sí ohun kan tí ó nira àbí tí ó ṣòro fún láti ṣe nítorí pé ọlọ́run olùkọ́ni tòótọ́ olùfinimọ̀nà tòótọ́ olùtọ́ni tòótọ́ yóò mọ wà pẹ̀lú rẹ̀ nínú gbogbo tí ó bá ṣe láti mọ sí ọ níyè nípa àwọn ìkan kọ̀ọ̀kan àti láti mọ kún ọ fagbára láti mọ ṣàṣeyọrí ọwọ́ rẹ yóò ṣe ní ọwọ́ ara ètí ń ṣe ọwọ́ ìyanu ìjẹ́ pé ohun gbogbo tó bá ti kàn báyìí dandan ni yóò já sí ire yóò já sí ọpẹ́ yóò já sí ìyìn ó fẹ́ kí ayé rẹ kó rí báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí láti jẹ́ pé kí òtítọ́ àti Ọlọ́run kó fìdí múlẹ̀ nínú ayé rẹ wo fi àyà pípé àti fífẹ́ sin Ọlọ́run ní gbogbo ọjọ́ ayé rẹ máa gbé nínú bẹ̀rù àti tọ́ni àti kọ́ni àti darí Ọlọ́run nígbà gbogbo jẹ́ ẹni tó ń ṣe kíni ẹni tí ó ń wá tó ń pa òfin àti àṣẹ ìlànà Ọlọ́run mọ́ tó sì ṣàfẹ́rí rẹ̀ nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọ̀nà ní gbogbo àkókò láti jẹ́ ọ̀kan lára àwọn tí ó jogún ilẹ̀ rere yìí èyí tí Ọlọ́run ti ṣèlérí fún àwọn ìran rẹ láti ilẹ̀ wá láti tó ṣe ti pẹ́ wá èyí yóò mọ kí ayé rẹ kó túbọ̀ mọ́ kún fún ògo tuntun ẹwà tuntun ìgbéga tuntun nítorí wípé kí ni òtítọ́ àti òdodo gbogbo ọ̀rọ̀ ìlérí àti májẹ̀mọ́ ìrè ìtọ́nà ti sú ni yóò bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé rẹ ó wá jẹ́ nítorí pé kí ni ó tayọ ó sì lékè jùlọ nínú ẹbí àti ará àti aládùúgbò àti nínú ìjọ nínú níbikíbi yóò gbó tó bá jẹ oore ògo tó ga tó tayọ tẹ́lẹ̀ pé tó ní ojú wọn ìtẹ́nikẹ́ni ò gbé ṣe rí nínú ran rẹ nínú ran mi ẹnì kọ̀ọ̀kan wà dé tó ṣe kíni tó gbé ṣe gbọ́ wá Ọlọ́run rí gbẹ́kẹ̀lé pa òfin rẹ̀ mọ́ máa ṣàfẹ́rí rẹ̀ mọ́ gírí nínú rẹ̀ kó sì máa fi gbogbo ọkàn àti gbogbo àyà pípé ṣe sin Ọlọ́run nínú òtítọ́ nínú àmì mọ́ ògo yìí ọlá yóò sì mọ jẹ́ ti Ọlọ́run àlàyé nínú ayé rẹ̀ ẹ̀rí ayọ̀ rẹ̀ yóò sì mọ pọ̀jù lójoojúmọ́ agbára àti okun ẹ̀mí mọ́ ìmísí ọba àti tèmi àti ẹ̀ta nílò láti lè ṣe èyí Ọlọ́run gbé wọ ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé mọ́dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún ìránnilétí àti sílé àti fúnni ní okun láti lè mọ pa òfin rẹ̀ mọ́ àti láti lè mọ ṣàfẹ́rí rẹ̀ tinútinú tọkàntọkàn òtítọ́ àti òdodo láti lè mọ gbé nínú ìdarí àti tọ́ni rẹ̀ bàbá gba ọpẹ́ àti ìmí àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé mọ́dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ mọ́mọ́ sọ wípé ó ṣe èèfọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ibi ìtọ́ tó fi kọ́ mi tó tún fi gbọ́ mi tó tún fi yé mi yégége ní òwúrọ̀ ìdílé àjíríkù tó wúrọ̀ rẹ̀ láti lè mú kí àdé ìyèmí kó lè ṣí pátápátá àdé láti lè mọ pé láti lè mọ fi gbogbo àyà
àti gbogbo ọkàn mi àní pa ṣàfẹ́rí ìwọ Ọlọ́run àlàyé kí sì mọ́ pa òfin àti àṣà àti ìlànà rẹ mọ́ àní kí mi sì lè mọ̀ sìn ọ́ nínú ìbẹ̀rù nínú àyà pípé ẹ̀sìn nínú àyà mímọ́ Olúwa nínú ìfẹ́ òtítọ́ òdodo ni Olúwa ògo ni fún orúkọ rẹ ayérayé ògo ni fún orúkọ rẹ èmi àní èmi mọ́ bẹ̀rù mo dá gbogbo ògo padà sọ́dọ̀ ọmọ sọ wípé o ṣé o mo dá gbogbo yìí padà sọ́dọ̀ ọmọ sọ wípé o ṣé o mímọ́ jùlọ àní fún ìkọ́ni àti ìtọ́ni rẹ nígbà gbogbo lọ́jọ́ gbogbo nínú ayé mi ìjẹ́ pé wọn kò dẹ́kun àti mọ́ kọ́bi àti mọ́ tọ́bi àti mọ́ darí mi àti mọ́ fi àjùlọ àti sóbìrì ẹ̀kọ́ ní ayé mi ọmọ ṣé Olúwa o ṣé Ọlọ́run àwọn Ọlọ́run ẹrù ṣe bá gba ọpẹ́ àti ìyìn mi mímọ́ jọ mọ́ sọ wípé o ṣe gba ọpẹ́ àti ìyìn àní fún ìsílẹ̀ àti ìdánilẹ́tì àní láti ṣe láti mọ ìṣe pàtàkì àní láti mọ pa òfin àti àṣà àti ìlànà rẹ mọ́ àní láti mọ fi gbogbo ọkọ̀ àti gbogbo ìyà pípé ni àní ṣàfẹ́rí wọ Ọlọ́run àní láti mọ pa àṣẹ rẹ mọ́ àti láti mọ gbé nínú ìfẹ́ rẹ láti mọ sìn wọ Ọlọ́run àní ní òtún àti òdodo láì ṣètò Olúwa mọ́ sọ wípé o ṣé mo gbé orúkọ ya mo gba ọpẹ́ àti ìyìn agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ́ta ayérayé mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún ipa rere èyí tó ń kó nínú ayé mi ní ọ̀tún lójoojúmọ́ nípasẹ̀ àwọn ẹ̀kọ́ rẹ tó fi ń bọ̀ mi èyí tẹ́ pé tààrọ̀ yìí ó tún fi kópa rere láti fi ìdí ètò àtọ̀rọ̀ rẹ múlẹ̀ nínú ayé mi ju ti àtẹ̀yìnwá lọ ìtayé mi sì ti bẹ̀rẹ̀ sí fọ ní ògùn bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ ọmọ sọ wípé o ṣé mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ ọmọ sọ wípé o ṣé àyìn fún tíṣe agbára àti àṣẹ ọ̀rọ̀ rẹ ni èyí tí wọ́n fi ráyè padà àìláti mọ mú káyọ̀ kó mọ gbòòrò fún nígbà gbogbo mímọ́ jùlọ àìláti mọ fi dí òtà tó rẹ olúwa nígbà gbogbo mọ sọ wípé o ṣé èyí fún ẹ̀kọ́ ọ̀rọ̀ ìbéèrè èyí tí wọ́n fi kọ́ nígbà gbogbo àyè pápájọ èyí ti àárọ̀ yìí àyè tí wọ́n tún sọ bí díẹ̀ àyè ẹni pípa ìtì lónìí rẹ àyè láti lè mọ pọ̀ ní ìgboyà àti tara àyè láti mọ fi àyà pé àjọkàn pé àti ẹsẹ̀gbà àti ọkàn ìfẹ́ ìfífẹ́ àní sí ìwọ ọlọ́wà ní òtà tó dodo láti mọ pọ̀ òfin àtàṣẹ rẹ bá tẹ́ mọ̀ sàṣọ nínú òfin àtàṣẹ rẹ olúwa àyè láti mọ ayé mi kó mọ̀ fọdúgbò ìjẹ́ pé ayé mi ò túbọ̀ ìkó ẹ̀dá máa ṣùṣe mọ́ olúwa ọmọ ṣé ológun jùlọ olúwa fún gbogbo ẹ̀kọ́ rẹ tí wọ́n fi kọ́ tó fi bọ̀ nípa gbogbo àní fún ẹ̀kọ́ apákàgà títa àárọ̀ yìí ìjọ ẹgbẹ́ wọn tó fi agbára tó fìdí rẹ̀ múlẹ̀ ayé mi láti fi dé òtò àtọ̀ rẹ̀ múlẹ̀ ayé mi láti gbọ́ ayé mi àní kó tó bọ̀ fọdú ogun àti fẹ́rẹ̀ ìdájọ́ lọ èyí tí ayé mi tún mọ́ kó lù mọ́ olúwa ògo ni fún orúkọ rẹ ológun jọ mọ̀ ṣe alágbà ọmọ ṣe èmi náà mọ̀ sọ wípé ṣe ní gbogbo ẹ̀rọ mo yìnyín ológo àìní gbogbo ẹ̀rọ mo gbórúkọ rẹ ga àìní gbogbo ẹ̀rọ mo fọ́pẹ́ àti mo sọ wípé ṣé ọlọ́run àjùlọ bàbá mi mímọ́ mo sọ wípé ṣé ọlọ́run lórí ọ̀fẹ́ àjùlọ mẹ́ta kan gbogbo àti mi tìrẹ́ ní ogó bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ àyè tìrẹ́ ní mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ rẹ tìrẹ́ ní mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ rẹ mímọ́ jọ ya gba ọpẹ́ àyè fún gbogbo parí ayọ̀ tó mú káwọn ẹ̀kọ́ rẹ kọ́ mọ kó lọ ayé mi ojoojúmọ́ pápájọ ìgbà ìtàrọ̀ yìí àyè láti mọ ayé mi kó tó mọ gba ìgbéga ṣeré ọ̀tún ìjẹ́ pé àní gbé agbára àti gbóyà láti mọ ní òye àti ìmísí ọ̀tún láti mọ fi ìtara àti àgbègbè àti fífẹ́ àyè láti mọ pa òfin rẹ mọ́ láti mọ sàṣà nínú ìfẹ́ rẹ àyè láti mọ sàfẹ́rí ìfẹ́ rẹ nígbà gbogbo àti láti mọ gbénu rẹ olúwa mọ sọ wípé o ṣé ológun jọ mọ sọ wípé o ṣé àní fún tún agbára àtàkùn rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ́ta ayérayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún ìgbàlọ̀ tuntun mú wọnú ayé mi fún àwọn májẹ̀mú ayọ̀ rẹ àti ìlérí ayọ̀ péré tí ó tuntun mú wọnú ayé mi àti gbogbo tí ń ṣe tèmi nípasẹ̀ ẹ̀kọ́ rẹ ìtòfikọ́ mi ètò ti fi di múlẹ̀ pé kiri láti àkókò lọ mo di ẹni tó bẹ̀rẹ̀ sí jèrè ilẹ̀ náà àbí tó bẹ̀rẹ̀ sí ní ilẹ̀ náà àbí tó bẹ̀rẹ̀ sí jogún ilẹ̀ náà tí ń ṣe ilẹ̀ rere ni èyí tí wọ́n ti ṣèlérí fáwọn ìran bàbá mi lọ bàbá mo sọ pé ṣe gba ọpẹ́ àti ẹ̀mí àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi mo gbọ́ orúkọ rẹ̀ dábàá bọ́ mẹ́mí mímọ́ mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ ayérayé atọ́bìṣẹ́ ọba gba ọpẹ́ àti ẹ̀mí ègbé àìdè mọ́ bẹ̀rù wọ́n bá lè ṣe ra lè wíyè ṣe mọ́ sọ pé ṣe gba ọgbẹ́ àti ìyìn mi àní fún àní títóbi àtagbára nígbà ayé mi nípasẹ̀ ọ̀rọ̀ rẹ ni ìjẹ́ pé ìwọ tó fi dábìlẹ̀ ní ọ̀tún ìwọ ti fi dé ọ̀tún àdúrà múlò ní ayé mi ìjẹ́ pé ayé mi àní sì ti gba yín padà ní pátá àní fún gbogbo àwọn ògo tuntun mi àwọn orí ayọ̀ mìíràn tuntun rere tí wọ́n tún ṣe ní ayé mi àní láti mú kí ayé mi kó túbọ̀ gba ìtẹ̀síwájú ìdàgbàsókè rere pátá ètò yẹ pé gbogbo tí ń ṣe ilẹ̀ rere ni èyí tí wọn náà ti ṣe ní fáwọn ọ̀rọ̀ ìṣáájú mi àní ó di ohun ní ti tẹ̀lé báyìí àní láti lè ní ogun rere fi ṣe fún àwọn ọmọ mi àti àwọn ọmọ tó bá bí ìrẹsì ìrọ̀ mi olúwa ọmọ ṣé o gbàgbà ọgbà àti ìyẹn mi mo yàn gbogbo orúkọ rẹ gábàbọ̀ bẹ̀mí mímọ́ ọlọ́run ayé àní fún ẹ̀kọ́
ọ̀rọ̀ iyebíye ni èyí tí wọ́n tún fi mú gbàlà ọ̀tún àti gbégbá ọ̀tún ìṣèlógún ọ̀tún àti orí ọ̀tún wọnú ayé mi wá ẹ̀rí àyòkú tó kẹ́ tó ṣe wọnú ayé mi wá ìjẹ́ pé àní ilẹ̀ rere ni èyí ṣe èyí tí wọ́n ṣèlérí fáwọn ọ̀rọ̀ ìṣáájú ni èyí sọ fún àti fún yìí àní ó di ohun ìní ti tẹ̀lé báyìí àní jẹ́ pé ìlú ìjòkútẹ́ ló sì lè fún ogun rere fi ṣe àní fún àwọn ọmọ mi àti àwọn ọ̀rọ̀ mi àìpátá àwọn ọmọ mi olúwa ọmọ ṣe máa gbọ́ láti ibi tó bẹ́ ayé mi ò tún bọ́ ti jẹ́ ìkorò òṣà àti àtìpọ̀jù àti àti màmá ìdíra mọ́ nípa kágbá ẹ̀kọ́ ọ̀rọ̀ tí wọ́n tún fi kún tó fi bọ́ mi rè àì láti fi sọ ayé mi jì láti fi mú ayé mi gba agbára ọ̀tún rere owó àì tí wọ́n tún fi mú tó fi sọ mi dálágbá nínú rẹ̀ olúwa ọmọ ṣe o ológun jùlọ ọmọ ṣe o ẹ̀mẹ́wọ̀n gbọ́ pé olúwa gba agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta oore ọ̀fẹ́ àtàánú rẹ ni mo béèrè fún bàbá èmi ò ní àwáwí kankan tí mo fẹ́ ṣe níwájú rẹ ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ mi jì mí olúwa sọ mi di mímọ́ àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi oore ọ̀fẹ́ àti àánú rẹ lèmi béèrè fún bàbá nítorí tẹ̀mí abojú wọlé lórúkọ yóò ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ẹ̀ sọ mi di mímọ́ ó ìwọ ọlọ́run tó ní ìdáríjì lọ́dọ̀ àníkàlẹ̀ mọ́ ọbẹ̀rù rẹ̀ ìwọ tó ń dáríjì ní àìsíyàn sí ìrí dáríjì gbà ní òtún àti lòdòdó àánú oore ọ̀fẹ́ ni mo béèrè fún ní orúkọ Jésù Kristi ẹ̀yà fi bá mi ṣe àìdárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ nínú rẹ̀ èyí tí ó rí rí pé kí ni àní tí mo bá lè bí kí iṣẹ́ lẹ́sẹ̀ àní onírọ̀dí mi èké sì ni mi àní mo sì mọ ọlọ́run lékè ọlọ́run nígbà tẹ̀mí sì ṣe bẹ́ẹ̀ àní orúkọ Jésù Kristi ẹgbẹ́ orí abikẹ́kẹ́ lódodo ẹgbẹ́ orí abikẹ́kẹ́ bẹ́ẹ̀ ni pípé àní wọ lẹ́yìn rẹ ìwọ àlẹ́yìn rẹ tàbí tó ẹni pípé bàbá ibo ni mo gbé sí ibo ni mo ti gbé yẹ àánú mo ti ń ké fún àánú mo ti ń béèrè fún oore ọ̀fẹ́ bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mọ́ nínú rẹ Olúwa dárí gbogbo tí ń ṣe olókọjá mi jì mí Olúwa sọ mi di mọ́ nínú rẹ gbogbo tí ń ṣe olókọjá ìṣàtàsílẹ̀ mi nù Olúwa sọ mi di mọ́ nínú rẹ tí gbogbo agbára ẹni tó fi jẹ́ ọlọ́run ni Olúwa sọ mi di mọ́ nínú rẹ Olúwa ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run wẹ̀ mí mọ́ ní èsì ìrìbọ́ mi tútù ayọ̀ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi kí ni gbogbo tí ń sàwọn àkọsílẹ̀ èyí tí à ń kọ nípa mi àbí èyí tí a ti kọ nípa mi ní ibi ní búburú ní àdára láti mọ̀ fi jáyé mi lógun àbí ohunkóhun kan tí ń ṣe títì mi ẹ̀yà gbogbo wọn kọ́ bẹ̀rẹ̀ sí di píparẹ́ ohun tí wọ́n kọ ni ibi tá a kọ́ sí ni àti ohun tí wọ́n láti fi kọ́ ni àti àwọn tí wọ́n kọ́ àti àwọn tí a ti ń bẹ̀ ní lọ́wọ́ láti lọ́mọ kọ́ olúwa gbogbo wọn kí wọ́n di píparẹ́ èrè bọ́ mi ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ayé rẹ̀ yá ṣe fún mi gbogbo tí ń ṣiṣẹ́ àṣeparí ka ènìyàn Sátánì àtàrí kéréje àti òkùnkùn àti èyí tí wọ́n tún pété pèrò láti ṣe àbí èyí tí wọ́n tún ti dá ọjọ́ sí láti ṣe ọ̀kankan nínú ọgbọ́dọ̀ ní pàtàkìbára lórí ayé mi àti nígbà ayé mi àti lórí ohun tí ṣe ti tèmi èyí dábàá wá níbi tí ó ti gbé lápá bàbá fẹ́ àjùlọ àti tóbi rí ọkàn ọ̀yá àníkójú fati gbogbo kó sì di jíjó rútérútérú láì kò síbi kankan ṣé èrè bọ́bí tuntun ayọ̀ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ayérayé o kí ni àwọn ohun tó wà nínú ayé mi tí yóò fògo àti fún ọlọ́run tí inú ọlọ́run dùn sí ọ̀yá gbogbo wọn pátá ọ̀yá kó di fífọ̀ dànù kó nu ayé mi kó di fífà tí gbogbo kó nu ayé mi kó sì di jó rútérútérú ayé mi kó sì jẹ mímọ́ kó sì jẹ èyí tí ó fògo àti fọwọ́ àti ohun àmúyẹ̀kẹ́ fúnra rẹ̀ pàápàá jùlọ ohun tí múnú wọ ọlọ́run ara rẹ̀ dùn ṣé èrè bọ́bí tuntun ayọ̀ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ayérayé o ju tí àtẹ̀yìnwá lọ wọ́n tó bọ̀ dá mi láre tẹ̀kí tó bọ̀ dẹ̀ ìdàláre àti tó bọ̀ ìdàláre níbi gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbikíbi ó kí lè wà lóde dàgbẹ́ níwájú ẹnikẹ́ni kí lè wà ṣé èrè bọ́bí tuntun ayọ̀ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi oore ọ̀fẹ́ àánú ojú rere ìgbéga rẹ ìṣerògùdá láti dàláre rẹ àti àtìlẹ́yìn rẹ àti àṣeyọrí rẹ ẹ̀ẹ́dẹ́ tí ọmọ mú ẹ̀rí ayọ̀ tó lóògùn tó ga tó tóbi tó lẹ́gbẹ́ tó lójú wọn tí ò sí kàtọ́ ni tí ọmọ mú dání ìjẹ́ ìgbẹ́ náà àwọn yóò sì mọ́ kọ́ àti pàdé òdi wàhálà olúwa jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní rí gbà lọ́dọ̀ wọn lọ́wọ́ ara ẹ̀ àti lọ́dọ̀ ènìyàn gbogbo jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní rí gbà pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi
ọlọ́run ayérayé ò gbó béèrè fún ìrìbọmi ọ̀tun àìnílò ẹ̀jẹ̀ Jésù Kristi bàbá ṣe ìrìbọmi tuntun ayọ̀ fún mi ìwọ ọlọ́run tó gbé ọ̀rọ̀ ẹ̀ka gbogbo orúkọ rẹ lọ àìgbó béèrè fún ìrìbọmi ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tí wọ́n dábàá tí wọ́n dábàá àní ṣe ìrìbọmi tuntun ayọ̀ fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yá àníkiri gbogbo tí ń ṣàkọsílẹ̀ ibi búburú àdára gbogbo yòókù òkú tá a kọ nípa tèmi àní ibi tá a kọ́ sí àti ohun tí a kọ́ àti ohun tí wọ́n fi kọ́ àti ibi tó kọ́ àti ẹni tàbí láti ẹni tó gbẹ lọ́wọ́ gbogbo ọmọ tá ẹ̀yà kún òdìbò padà ní orúkọ Jésù Kristi ẹ̀yà kún òdìbò padà ní orúkọ Jésù Kristi àìkún òdìbò padà ní orúkọ Jésù Kristi àní gbogbo ọ̀rẹ́ àìkún òdìbò padà gbogbo yòókù tá a kọ́ nípa mi níbi ní búburú dáadáa sẹ́ àì láti mọ̀ fi ta yín mi lógun láti mọ̀ fi ẹ̀sùn kan mi àbí ẹja ọ̀rẹ́ tó ṣe ń kó ṣe tèmi lógun àbí ṣe kó ṣe tèmi lọ́pàá àìkún òdìbò padà ní orúkọ Jésù Kristi àti ohun tá a kọ́ lọ àti ibi tá a kọ́ sí àti ohun tá a fi kọ́ àtàwọn tí wọ́n kọ́ àti ohun tí bẹ́ẹ̀ àti tàbí lọ́wọ́ ní orúkọ Jésù gbogbo ẹ̀kún òdìbò padà ìrìbọmi ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yà ṣe fún mi Ọlọ́run ìrìbọmi ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Olúwa ṣe fún mi bàbá àyìn gbogbo tí ń ṣiṣẹ́ àṣeparí àwọn ọ̀ka ìyẹn sẹ́tẹ̀lẹ̀ tàbí ká ìjọba òkun gbogbo àbájá gbogbo èyí ò kó òkú iṣẹ́ àyè tí wọ́n ti ṣe parí àbí tí wọ́n sì ti àti ṣe ni àbí tí wọ́n dáwọ́ sí láti ṣe ni gbogbo ọmọdé àyè ọkọ ni ọgbọ̀rọ̀ ní pàtàkì lórí ayé mi Olúwa àyè orúkọ Jésù ìrìbọmi tuntun àyè nínú ẹ̀jẹ̀ Jésù kò yá ṣe fún mi ọ̀kọ́kọ́ ní gbogbo àwọn iṣẹ́ bí àwọn ọgbọ̀rọ̀ pàtàkì lórí ayé mi àti lórí ohun kan tí ń ṣe tèmi ìjẹ́ àyè ọkọ mi tó láti ti bí apá nínú àjọ ti kàn mí lára àbí ohun kan ṣe tèmi ọ̀yá àyè orúkọ Jésù yá kó di ìfàtúwò ti gbogbo nípa agbára tó wà nínú ẹ̀jẹ̀ tó yá kó di ìfàtúwò ti gbogbo àyíkó sì gbé àyíkó sì jòun tó pápátá ní orúkọ Jésù Kristi ayérayé o àní ìrìbọmi tuntun àyè nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá ṣe fún mi bàbá àní ìrìbọmi tuntun àyè nínú ẹ̀jẹ̀ Jésù ó yá ṣe fún mi Ọlọ́run ó yá àníjú tí a tẹ̀ wá lọ òní dọ́tòbọ̀ dàmíláre níbi gbogbo nígbà gbogbo dọ́tòbọ̀ nígbàdòbọ̀ àdọ́tòbọ̀ dàmíláre àdọ́tòbọ̀ tẹ́kí tó bọ̀ ní dáadáa nígbà àyíkí tó bọ̀ kébè tó bọ̀ tẹ́kí dáadáa nígbà tí wọ́n lọ ní orúkọ Jésù Kristi ó yá tó bọ̀ dàmíláre Ọlọ́run àyíkí tó bọ̀ ní dáadáa nígbà Ọlọ́run àyíkí tó bọ̀ tẹ́kí dáadáa nígbà gbogbo tí wọ́n lọ àyíkí gbogbo nígbàjọ́ ẹ̀yìn òkùnrin wà lórí òkùnrin wà lágbàá ní orúkọ ti Jésù Kristi ìrìbọmi tuntun àyè ní ẹ̀jẹ̀ Jésù Olúwa ṣe fún mi ìrìbọmi tuntun àyè ní ẹ̀jẹ̀ Jésù Olúwa ṣe fún mi bàbá ànímọ́tẹ́gbọ́n mo wí o ọ̀yá àníṣe ìrànlọ́wọ́ àti ojú rere èrè àtìlẹ́yìn oore ọ̀fẹ́ ìgbéga ìṣòro pẹ̀lú àdáláre rẹ àti ìbùkún rẹ àti tí ènìyàn gbogbo yá kébẹ̀ sí wọn gbàtà tí wọ́n lọ yá kébẹ̀ sí wọn gbàtà tí wọ́n lọ yá kébẹ̀ sí wọn gbàtà tí wọ́n lọ àti kébẹ̀ sí wọn gbàtà tí wọ́n lọ lọ́pọ̀lọpọ̀ ní àyè tó náà ìṣẹ́gun náà dákun láti tó bẹ̀rẹ̀ àyíká kò ní sáà ṣùgbọ́n ìjẹ́ pé ẹ̀rí ayọ̀ ògo mi àyè ògo mi sẹ́ àyè yóò tún máa gbòòrò sí bóṣù gbòòrò yóò tún máa sáré bóṣù náà lọ àyè yóò tún máa tóbi sí bóṣù yóò tún máa mọ ògo mi àti yóò tún máa tẹ bóṣù náà lọ bàbá àní orúkọ Jésù Kristi ṣe ìrìbọmi tó sọ̀rọ̀ fún mi ẹ̀jẹ̀ Jésù Kristi oore ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ àtàtìlẹ̀ tí mo yà ṣòro pẹ̀lú àdáláre rẹ ṣe àní ìrírí rẹ àti ti ìyẹn gbogbo yà kébẹ̀ sí wọn gbàtà tí wọn lọ àní kébẹ̀ ọ̀pọ̀ ní ẹ̀rí ayọ̀ àti ògo àti wọn lọ ayé mi kó tó àbò tún fún ògo àti ìrógo rẹ ògo rẹ àwọn ènìyàn kó tó ọ̀tọ̀ bó ti lọ olú àní ṣe ìrìbọmi tó sọ̀rọ̀ fún mi ẹ̀jẹ̀ Jésù Kristi wà agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè gbọ́n tó wí ǹjẹ́ ní ìsinsìnyí ní ojú gbogbo Ísírẹ́lì ìjọ èèyàn Olúwa àti ní etí Ọlọ́run wa ẹ pa á mọ́ kí ẹ sì máa ṣàfẹ́rí gbogbo òfin Olúwa Ọlọ́run yín kí ẹ lè ní ilẹ̀ rere yìí kí ẹ sì lè fi sílẹ̀ ní ogún fún àwọn ọmọ yín lẹ́yìn yín láéláé. Iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún Ọlọ́run èyí tí mo fi lè mọ pa á mọ́ èyí tí mo sì mọ ṣàfẹ́rí rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi ní tòótọ́ àti lòdòdó láti inú ìsàlẹ̀ ọkàn mi wá láì sí ẹ̀tàn kankan nínú èyí tí èmi sì fi lè jẹ ogún èyí tí èmi fi lè ní ilẹ̀ náà tí ń ṣe ilẹ̀ rere ìtókùn tán fún àti fún èyí tí wọ́n lọ ti ṣèlérí ni Olúwa kọ́ mi fagbára àti lẹ́mìí mímọ́ rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èyí lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún ayérayé agbé wọ̀ mí lódìdí èyí lẹ́mìí mímọ́ àti agbára mo béèrè fún atòlùjọ́ agbé wọ̀ mí lódìdí èyí lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún orúkọ Jésù Kristi èyí agbé wọ̀ mí lódìdí ìjọba láti ka ọdún pé ní ilé ìbá ké àníwọ̀ yóò gbọ́ òbẹ̀ àní gbogbo àwọn tẹ́lẹ̀ ó sì pẹ̀lú alẹ́ mi olú ayé mi ó sì pẹ̀lú gbogbo ọ̀yà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ àní láti mọ pa òfin àti àṣà tẹ̀lẹ̀ rẹ̀ mọ́ àní láti mọ ṣàfẹ́rí òfin àti àṣẹ nígbà gbogbo ojú ayé mi
àìnínú òtítọ́ àti lòdò láti sàrẹ̀ ọkàn mi wá nílá ní gbogbo ọ̀nà ní orúkọ Jésù yà kọ́ mi fún ìdẹ́mi mímọ́ àti agbára rẹ̀ ṣe ìdẹ́mi mímọ́ àti agbára mo fẹ́ gbogbo ọ̀nà dídí Olúwa àìkí gbogbo tí ń ṣe ilẹ̀ rere tí sàn fún àti fún èyí tí ṣe gbogbo tí ń ṣe ilẹ̀ ìní ni èyí tí wọ́n ti ṣe ìlérí fún àwọn ọ̀ràn bàbá mi olórí pé ni àdìkọ́sẹ̀ ti di ìní fún báyìí àdìkọ́sẹ̀ ti di ìní fún mi èyí tí èmi ló fi rí ogun rere fẹ́ fún àwọn ọ̀ràn àrọ́mọdọ́mọ mi ìyẹn àwọn ọ̀rọ̀ tí ń bọ̀ lẹ́yìn mi pátápátá bàbá àní ẹ̀kọ́ tó agbára tí ẹ̀mọ́ mo fẹ́ gbòòrò ní dídí àkọ́tọ́ agbára tí ẹ̀mọ́ mo fẹ́ gbòòrò ní dídí àkọ́tọ́ agbára tí náà ìmọ̀ ẹ̀mọ́ bèrè fún ní orúkọ Jésù gbòòrò ní dídí tí gbogbo tó fi gbọ́ wọn tó yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ olùwàkùn fún agbára rẹ̀ láti agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́mẹ̀ta ayẹyẹ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi àìkí mi lè mọ rìn nínú òfin àti àṣẹ rẹ̀ pẹ̀lú àyà pípé àti àyà mímọ́ kí mi sì lè mọ̀ sí ọ ètí ẹ pé yóò mú kí ayé mi kó tó bọ̀ mọ́ fọ̀ nínú ògo ju bó ṣe fọ̀ nínú ògo lọ ohun gbogbo tí ń ṣe tèmi yóò tó bọ̀ mọ́ pọ̀ ní ògo ọlá àti wàá túbọ̀ bó ṣe pọ̀ lọ orúkọ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ lọ ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mọ́lẹ̀ mo béèrè fún bàbá gbé wọ̀ mí lódìdí àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mọ́lẹ̀ mo béèrè fún ayẹyẹ gbé wọ̀ mí lódìdí àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ àrídà mẹ́ta lọ́kọ́ lórúkọ ìgbé wọ̀ mí lódìdí èyí tí èmi ó fi mọ pọ̀ sí ní ọgbọ́n ìmọ̀ye àti mi ṣe ìrẹsẹ̀ àìláti mọ́ fi gbogbo àyà mi àti gbogbo ọkàn mi àní sí àfẹ́rí ìfẹ́ àti òfin àti àṣẹ wọlọ́wọ́ aláyè láti mọ òrìn níwájú ẹni pípé àìdáti mọ ìlójó rẹ̀ ní pípé bàbá àdìkọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ dákọ̀ tó ṣe èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára dákọ̀ tó mo fẹ́ gbé wọ̀ mí lódìdí èyí tí ayé mi sọ mọ́ fún ọdún ògùn àti ọlájà àti gbéga nígbà gbogbo èyí tí ògùn ayé rẹ̀ àti oṣù mọ́tò oṣù mọ́ gbé oṣù mọ́ gbòòrò oṣù mọ́ mọ́ ìdìbò oṣù mọ́ ìlọ bàbá kọ́ mi fún ilé ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ àrí àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí dídí èyí tó yẹ pé àrí kì yóò ṣe owó kówó kọ́ àrí tí ó lè bọ́ sí ìyọ́ra bí ní àdéhùn fún mi Olúwa kún mi fún ẹ̀mí agbára rẹ̀ èyí tó yẹ pé àrí gbogbo tí ṣe òkú àti mẹ́lẹ̀ tó tó lórí ayé tó wọ́n tó gbé lọ Olúwa bàbá kún mi fún ẹ̀mí agbára ẹ̀mí mímọ́ àgbà àkọ́tún mo béèrè fún ìjẹ́ pé ẹ̀mí ó fi gbogbo àyà mi àdìgbẹ́kẹ̀ ìwọ̀n àti kẹsàfẹ́ ìwọ̀n àti mo ti mọ̀ sí sáyẹn ní oṣù mọ̀ sí wọn lọ́wọ́ rẹ̀ nínú fẹ̀ nínú oṣù àmọ́ inú òdodo nígbà gbogbo èyí táyé ló ti mọ̀ gbòòrò fún òwò àti àti tóbi ẹja tí wọ́n lọ bá kún fún ẹ̀mí mọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ bá àtọ́kùn mo béèrè fún agbèwọ̀ mi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́mẹ̀ta bàbá kọ́ mi fún àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ayérayé ayé mi ó yá kọ́bẹ̀ sí fọ̀ nínú ògo báyìí ayé mi kọ́bẹ̀ sí fọ̀ tògótògó báyìí ayé mi kọ́bẹ̀ sí gbilẹ̀ fún rere báyìí oríire ayé gbogbo ó yá kọ́bẹ̀ sí já sọ̀rọ̀ fún mi láti mọ̀ ṣe ogun gbèsè ogun àìlábàáfàtó ogun mọ́ fagbá káká ṣe rere àbí mọ́ ṣẹ́bi mọ́ jẹjẹ rere àní mọ́ ọmọ kéèyàn kéèyàn ọjọ́ máa sọ kó wà mọ́ wà kí àbí ọmọ ẹlẹ́rìn kọ́ máa jẹ gbogbo Olúwa kó dópin nínú ayé pátápátá Olúwa kọ́ mi fà kọ̀ọ̀tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ àdúrà rẹ̀ lọ ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ dí àkọ́tún ní mobìnrin fún Olúwa gbogbo dídí àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ mobìnrin fún gbogbo dídí àní náà tún jàṣọ yàtọ̀ ọkùnrin fún nẹ́ẹ̀mí àti agbára rẹ̀ ayérayé bàbá ayé rẹ̀ akọ́bẹ̀ sí fọ̀ ní ògo àní gbogbo tí ṣe ìlérí àti báyìí rẹ̀ akófìdì ní ọ̀rọ̀ ayé rẹ̀ òtítọ́ àti rẹ̀ wọ̀nyí akófìdì rẹ̀ ayé rẹ̀ kọ́bẹ̀ sí fọ̀ ní ògo gbogbo tí ṣe ogun mọ́lé mọ́ba àní gbogbo ogun mọ́fàgbà kàkà ṣe rere àní gbogbo ogun mọ́ àyè gbèsè pàdà gbogbo yẹn ọ̀yà ayé rẹ̀ akójọ wà tí kò dóun kabata bàbá àní gbogbo tí ṣe ìlérí májèlé àgbẹ̀yìn ọ̀yà kọ́bẹ̀ sí fìdí múlẹ̀ kọ́bẹ̀ sí wáṣí múṣẹ́ bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ọ̀yà kọ́ mi fún nẹ́ẹ̀mí àti agbára rẹ̀ àní ilẹ̀ rere tí wọ́n kò di mímu pátápátá àní jẹ́ pé èmi ó ṣe lè rẹ́ fún agbára tó ń fi mú sóni ìjẹ́ pé ó sì lè jẹ́ òkun fún àwọn ọmọ ọ̀gá àti àwọn ọ̀rẹ́ gbogbo pátápátá bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára gbogbo fún agbóhùn ọ̀dọ́ dídí àyè nẹ́ẹ̀mí mímọ́ àti agbára gbogbo fún agbóhùn ọ̀dọ́ dídí ọ̀yà ayé rẹ̀ akọ́bẹ̀ sí pọ̀ sí ní rere báyìí ọ̀yà bẹ̀rẹ̀ sí gbèrè sí ní rere ọ̀yà bẹ̀rẹ̀ sí gbòòrò sí ní rere ọ̀yà bẹ̀rẹ̀ sí gbọ́ ní ìbùkún àti gbígbà ṣeré àti ògo ọlá àtọ́lọ́wọ́ ọlọ́wọ́ ayé ní orúkọ Jésù Kristi àwọn akọ́mi fún nẹ́ẹ̀mí àti agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí àtàgbára rẹ̀ èyí tí mo fi jẹ́ agbára alágbára nínú rẹ̀ àpáta ìdìbò láti ní àtàwọn ọjọ́ nínú rẹ̀ láti mọ̀ ọkọ̀ láti mọ̀ jóru èyí gbogbo àwọn oníṣẹ́ ibi sẹ́tẹ̀nà tàbí kérékèrè èyí tí a kì í yọ lẹ́tà kìíní lọ kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára rẹ̀ àdúrà rẹ̀ lọ ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi ayérayé àkọ́tún agbára àti lẹ́ẹ̀mọ́ ọmọbìnrin fún agbóhùn dídíde ìwọ ọlọ́run àní alágbára jùlọ tóbi jùlọ tí ó lè gbé tó lè akọ́mi fún agbára àti lẹ́ẹ̀mọ́ rẹ ìwọ ọlọ́run alágbára pé lẹ́yìn rẹ àní ìwọ náà tó lè akọ́mi fún lẹ́ẹ̀mí àtàgbára ní àkójọ àti wọn lọ ọ̀yà nínú rẹ pọ̀ sọ níbi àpáta ìdìbò ní àtàjọ nínú rẹ ìwọ ọlọ́run àpáta ayérayé jẹ́ pé kí bá kọlá fún tuntun ẹgbẹ́ tó wà bá kọlá lòlò lónìí ọ̀yà pọ̀ sọ níbi àpáta ìdìbò ní àtàjọ nínú rẹ kọ́lá yẹn lórúkọ Jésù ìwọ ọlọ́run ní àjọ lórí tó ń sáájú àwọn ènìyàn láti kọ́ gbogbo tí sáwọn ọ̀tá àwọn àtàrí gbogbo ẹ̀kọ́ lọ́dọ̀ wọn olùwà àpọ̀ kọ́ni fún lẹ́ẹ̀mí àtàgbára pẹ̀ lẹ́ẹ̀mí àtàgbára ní àkọ́sójú àti wọn lọ ayé ìrora àkópọ̀ nkùn fún lẹ́ẹ̀mí àtàgbára àti wọn lọ ọ̀yà àìkópọ̀ jálágbá lẹ́ẹ̀mí àti wọn lọ àìgbogbo bí kí bẹ́ẹ̀ àìgbogbo sísẹ́tà tàbí kí àjọmọ̀ kó gbóná kọ́mẹ̀tì kọ́mẹ̀tì lọ́ọ̀lọ́lọ́ láti ẹsẹ̀ fi wọ́n ta àìkúmọ̀sùmọ̀ jó ohun tó rú sẹ̀ àìlórúkọ ọjọ́ sọ̀kùsẹ̀ èké ìtọ́ba kọ̀mọ̀ ya akọmọ̀ fún tutù bàbá kọ́ọ̀dù fún lẹ́ẹ̀mí àtàgbára ní àkọ́tún lórúkọ Jésù lórí ẹ̀ sọ́mídìí àpáta ìdìbò yorùbá bàtà àìsọ́mídìí ilé àti àjọ yorùbá bàtà àìláti mọ ọkọ̀ láti mọ lòlú àìláti mọ jó ohun tó rú àìláti mọ pàdánù pátá ẹ̀ kò síbi kankan olúwa nígbà gbára rẹ̀ yà sọ́mídìí àpáta ìdìbò ní àtàjọ yorùbá bàtà nínú ọlọ́run rẹ̀ sọ́mídìí àpáta ìdìbò ní àtàjọ yorùbá bàtà nínú rẹ̀ olúwa títí bí agbára rẹ̀ amọ̀fin rẹ̀ ayé mi ọ̀yà jẹ́ ìgbà lẹ́nu ayé mi akúnfọ́tọ̀ sọ́mídìí àpáta ìdìbò ní àpáta tó pé tirẹ̀ lèmi ṣe lùgbé. agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́mẹ̀ta ìwọ ọlọ́run ẹ̀rù kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ wá sọ mi di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì nínú rẹ̀ pátápátá wá sọ mi di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì pátápátá nínú rẹ̀ láti mọ gbogbo tí ń ṣe ẹ̀rù gbogbo àti jìnnìjìnnì mi tó bẹ́ẹ̀ débi pé kí ni kì yóò ṣe ìkórajọpọ̀ kan ibi ìdálẹ́kórajọpọ̀ nípa ti mímọ́ èkéyìí tí a bá dánwò báyìí àmúyó bí ọtí wà lọ àjẹrù bí ni wọ́n mọ̀ jẹra àwọn tí mo mọ̀ jẹ àwọn orúkọ àti bí ọtí wà dúdú pẹ̀lú bẹ́ẹ̀ ni àní kòtò tí wọ́n bá gbé àwọn tí wọ́n sì mọ̀ kótó rẹ̀ wọ́n ti mọ̀ dóhun àgbègbè bí iṣu bẹ́ẹ̀ ni wọ́n ti mọ̀ parun sínú àwọn táǹgà bá dẹ sílẹ̀ fúnra wọn bàbá kọ́ mi fún lẹ́mí mímọ́ àti agbára sọ́bìdì ẹ̀rù ńlá àti jìnnìjìnnì lánàá nípa bàtà ìtẹ́nikẹ́ni ó yọ lọ́la àbídálọ́ àbídé lọ́nà àti ṣeré àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti iná mímọ́ gbogbo ìfún bàbá gbé wọ̀n lódìdí ìwọ ọlọ́run ẹ̀rù àní jìnnìjìnnì náà èyí tó ń gbé ẹ̀rù àti jìnnìjìnnì gbogbo mi bàbá kọ́ mi fún iná mímọ́ àti agbára rẹ̀ láyọ̀ ya kọ́ mi fún iná mímọ́ àti agbára rẹ̀ sọ mi di ẹ̀rù ńlá bàbá ẹ̀rù nínú ní orúkọ Jésù Kristi àìní orúkọ sọ mi di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì náà ní orúkọ Jésù Kristi àìká gbogbo tí ń ṣe gbogbo àti jìnnìjìnnì wọ́n akọ́bẹ̀sì gbé mi bàbá ní orúkọ Jésù Kristi àì gbogbo tí ń ṣe ẹ̀rù àti jìnnìjìnnì gbogbo ìkéyìí tó bá fa àwọn ẹ̀jẹ̀ akọ́bẹ̀sì gbé mi ní orúkọ Jésù Kristi àìní orúkọ Jésù kò ní fún ìdá ìmọ̀ àtàwọn sọ mi sí ẹ̀rù àti jìnnà gbogbo pápátá àyè láti mọ̀ láti mọ̀ gbogbo tí ń ṣe ẹ̀rù gbogbo mi wọ́dá tó pẹ̀lú pé àníkù yóò ṣe èyíkéyìí àìtótó kọ́ àjọpọ̀ àgbèrò bí kankan nípa tèmi mọ́ èyíkéyìí tó bá dàgbò báyìí àní àmúyó bí ọtí bá ju àti àjẹmọ́ àìkóbọ̀ ìjìnlẹ̀ àwọn kóòtù mọ́tò nígbà tó bá tuntun àìgbogbo kò tó bá bá àìkóbọ̀ ti sùn kó sì mọ̀ ti mú àgbèmí pápátá aláìsí àmì kankan àyà àwọn tó ń ṣe àìkóbọ̀ parun sínú rẹ̀ tẹ̀ àní orúkọ Jésù kọ́mi fún ìdẹ́mi mímọ́ àti agbára rẹ̀ ya sọ mi sí ẹ̀rù láti jìnnà ní pápátá ní orúkọ Jésù Kristi ẹnikẹ́ni agbára gbẹjọba pé ìbọn àìkóbọ̀ ti ní pàtàkì láti dúró jọ̀ mọ́ àbí láti pèsè ìlú àbíjà bẹ́ẹ̀ tàkọ̀ àbí ọ̀rẹ́nu fún mi àbí ṣe bẹ́ẹ̀ mọ́ èké tó bá dọ̀ wọ́n ànígbé mu yọ bí ẹ tó bá ní kó tí mo mú ẹja wọlé àbúyọ àníkọ́mọ olùdájọ́ ara rẹ̀ àníkó tí mo gílẹ̀ ẹ̀nà pátá àníkó tí mo dín wọn àgbègbè pátá ní orúkọ àtọ́wọ́ àti òfìjọ́ lọ́rùn ní orúkọ Jésù sọ máa kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ àyà kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀. agbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́mẹ̀ta ayérayé àti àti kọ́ wípé nímú ìgbà tí ẹ bá ti ń pa òfin rẹ̀ mọ́ tí mo sì ń ṣàfẹ́rí rẹ̀ gbogbo oore wọ̀nyí àní ti tèmi òun ni wípé kí ni màá ní ilẹ̀ yìí tí ń ṣe ilẹ̀ rere mi ní ogún mi ìtọ́túmọ̀ pé ohun rere gbogbo tí ń ṣe tèmi ọbẹ̀ ti tèmi lọ́wọ́ bẹ́ẹ̀ ni ìdààmú kòrò kì í ṣe tèmi mọ́ ẹ̀yà kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ bàbá gbogbo tí ń ṣe ògo mi ilẹ̀ mi ìní mi àṣeyọrí mi ìgbéga mi ìrì ayé mi pọ́pọ́tà àìtẹ́ mọ́ ògùn àwọn ọ̀rọ̀ ìṣàjọ́ ìpínlẹ̀ tí wọ́n fi kú ni gbogbo láì kò síbi kan kó di gbígbà fún pátápátá láì kò síbi kan kó di gbígbà fún mi pátápátá tí gbogbo agbára ni tí gbogbo ọ̀nà tó bá fi ń jọ lọ́rùn ni orúkọ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi agbára àti iná mi mímọ́ mo bèrè fún ní àkótó lágbé wọ̀ mí lódìdí
agbára àti nẹ́ẹ̀mí gbogbo ìfìdákùn tó yòówó ẹgbẹ́ wọn lódìdí agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ dá ayérayé orí orúkọ tó yàgbé wọn lódìdí òun tó ajá sì fi tirẹ̀ múlẹ̀ wípé kí ni níwọ̀n gbà tí ìgbà tí ń pa òfin àti àṣẹ rẹ̀ mọ́ àyí pẹ̀lú àìsàn mi gbogbo ọ̀tá àìtẹ́mi sí ń sàfẹ́rí ẹ̀fẹ́ òfin rẹ̀ nígbà gbogbo àìlóòtú àti òdodo olúwa àní èmi ò ní ilẹ̀ rere náà èyí tí ìṣe ní tí mo wà yìí bàbá àìbẹ̀rẹ̀ àṣẹ yóò sì mọ̀tẹ́ tèmi olóògbé yóò sì mọ̀tẹ́ tèmi èyí tí mo ṣe pàṣẹ ohun gbogbo tí ń ṣe ilẹ̀ ògo ìpè ìdá àṣẹ olóògbé àti ẹgbẹ́ gbogbo àyíntẹ́ bóòlù àwọn ìṣẹ́jú ni olúwa agbára àti gbẹgbẹrẹ agbègbè olódìdí ọ̀yà kọ́ mi fún ẹ̀mí màtà gbogbo ẹ̀yà kọ́ bẹ̀ sí dígbà fún bàtà rẹ̀ kù síbi kan àyíkọ́ mi fún ẹ̀mí mi màtà gbogbo ẹ̀kọ́ bẹ̀ sí dígbà fún bàtà rẹ̀ kù síbi kankan ọlọ́run ọ̀rọ̀ ya fi ìdí ojú àti ìdọ̀rọ̀ ìwé ìdá ayé mi èyí lẹ́mí mi màtà agbára rẹ̀ dà ọ̀yà gbé wọn olódìdí àyí gbogbo tí ń ṣe ilẹ̀ mi ògo mi pè mí ìrí ayé mi ayọ̀ mi àṣegbé àṣírí mi wá gbogbo àyítẹ́ mọ́ òkú àwọn ọ̀rọ̀ ìṣáájú tẹ̀ kó tó tó kú ni àyíkọ́ bàtà àyíkọ́ bẹ̀ sí dígbà fún bàtà àyíkọ́ ẹ̀kọ́ dígbà fún ìtìmọ̀jú lò fún pátá tí gbogbo agbára tó jẹ́ nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà ìtura ìdùnnú àti èrè gbogbo àgbà gbogbo àkọ́bẹ̀ sì dúró fún ọba kún fúnlẹ̀ mi mímọ́ ọba kún fún agbára rẹ ọba kún fúnlẹ̀ mímọ́ ọba kún agbára agbára tí lẹ́nu ẹ̀mọ́ gbogbo àgbẹ̀ wọ̀ ní orúkọ. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè bó orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ọ̀rọ̀ rẹ sáà ti fi tirẹ̀ múlẹ̀ wípé kí ni níwọ̀n bá tí èmi ọba ti kọ̀yìn sí ọ tí mo ń ṣàfẹ́rí rẹ ìwọ yóò pẹ̀lú mi nígbà gbogbo ìwọ yóò sì mọ kọ́ mi yóò sì mọ tọ́ mi ọ̀yá ìwọ nìkan ni mo ní tí mo gbógbé tí mo gbẹ́kẹ̀lé tí mo wojú nígbà gbogbo bàbá ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àdìtúndà ìṣẹ́ náà ní akúndà sílẹ̀ tó bẹ̀ jẹ́ ìkóni sí láti gbà ìkórè lọ́pọ̀ tó fọ́ gbọ́pọ̀ èrè ìtókùn fún bùkún ògo ọlá ẹwà títóbi àti gbígbà tí olùkọ́ dàláre rẹ gbogbo ohun rere pátápátá yìí tí kò sí olóyìn tán ní àdìtú láì ṣe pé láì nìkan ìdáyìí tó ní sẹ́tìwá ọ̀yà pé bẹ̀rẹ̀ sí ní kó báyìí nítorí pé a ti fìdí rẹ̀ múlẹ̀ pé ire ní tèmi kì í ṣe bí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá àní ìta ni mo gbẹ́jọ́ tí mo gbẹ́kẹ̀lé bí kò ṣe wọ ìwọ nìkan ni mo fi gbogbo ọkà tí gbogbo ẹ̀yà mi gbẹ́kẹ̀lé fún ọ àní nínú ẹ̀mí tí mo ṣe gbogbo ìdí mo ti pé ya kọ́ mi fún ẹ̀mí mímọ́ àtàgbàrá ẹ̀dá àkójọ àti wá lọ bàbá àní tó bá jẹ́ fi tirẹ̀ múlẹ̀ wípé àní wọ́n bá tẹ́ bá ti ń ṣàfẹ́rí rẹ̀ ìwọ yóò pẹ̀lú ìṣùgbọ́n nípa tẹ́mi bá kọ́ ẹ̀ ṣàfẹ́rí rẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ yóò kọ́ ìṣòwò sí pàmì tó pàbátà ọlọ́run àní ìwọ àníwọ̀ nìkan ni mo fi ṣe gbẹ́kẹ̀ àti gbẹ́ra mi ọdún mo sí ojú nígbà gbogbo nínú ẹ̀ níbi tí yẹn fọ́dá àní kọ́ mi fún akọ̀tún agbára àti náà ní orúkọ Jésù Kristi ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àìtúndẹ̀ṣẹ̀ kó tó yà pé bẹ̀rẹ̀ sí ní kọ́ báyìí ìkórè lọ́pọ̀lọpọ̀ ìtókùn fún oore ayọ̀ gbogbo ìbùkún rẹpẹtẹ ayọ̀ rẹpẹtẹ èrè rẹpẹtẹ nínú ṣọ́ọ̀ṣì ọjọ́ ìdáwó ní gbogbo pátá yà pé bẹ̀rẹ̀ sí ní kọ́ báyìí ní àìtúndẹ̀ṣẹ̀ kó tó lè jẹ́ ìkòrìsí láti gbà gẹ́gẹ́ bí àìní ọ̀rọ̀ rẹ̀ àyè kọ́ mi fún agbára àti lẹ́rù mọ́ rẹ̀ sẹ́ òyà àyè pé bẹ̀rẹ̀ sí ní kórè lọ́pọ̀lọpọ̀ àyè sọ ìdílápọ̀ lọ́pọ̀lọpọ̀ àyè nípa ìtúndẹ̀ kọ́ àdìlápọ̀ kọ́ọ̀dù àbùkún fún lẹ́rù àti agbára rẹ̀ sẹ́ òyà pé bẹ̀rẹ̀ sí ní kórè lọ́pọ̀lọpọ̀ àyè ní àìtúndẹ̀ṣẹ̀ náà kó dà sẹ́ tó bẹ̀ jẹ́ ìkòrìsí láti gbà bàbá àyè orúkọ Jésù gbàgbà tí ó jọ̀nà ní gbogbo ọ̀nà àyíkébẹ̀ sí kórè ayọ̀ àìrírí àwọn ìbùkún ìgbéyà ìṣòro dọ́là dáláre rẹ àti gbogbo iṣẹ́ ìwé kọ́tọ́ láì jọ́sọ̀ yàkébẹ̀ sí kún ọ báyìí ayé ìwé akọ́dọ̀ kún fún ìyá àti ìgbéyà ìṣòro rẹ àti gbogbo kóòtù àti ìjọba kọ́ mi fún ẹ̀mí ní màtí agbára rẹ sẹ́ olórí gbogbo àyíkébẹ̀ sí kún wọn ní àjọ ìṣòro ìkọ́tọ́ alápọ̀lọpọ̀ àyè orúkọ Jésù Kristi àyè ìkọ́tù ọ̀fọ̀ ní òkọ́ bàtà àyè ìtàrí tó rẹ kóòtù àti ìgbéyà gbogbo olùkún fún ẹ̀mí mímọ́ olùkún fún agbára ilé ẹ̀mí àtàgbára mo agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta Ọlọ́run gbọ́n tí ọ̀rọ̀ rẹ sọ ǹjẹ́ nísinsìnyí ní ojú gbogbo Ísírẹ́lì ìjọ ìyàn rẹ ìyàn Olúwa àti dé tí Ọlọ́run wa ẹ mọ pamọ́ kí ẹ sì mọ ṣàfẹ́rí gbogbo òfin Olúwa Ọlọ́run yín kí ẹ lè ní ilẹ̀ rere yìí kí ẹ sì lè fi sílẹ̀ ní ogún fún àwọn ọmọ yín lẹ́yìn yín láéláé. Olúwa ilẹ̀ rere yẹn ètí sàn fún àti fún oyin yẹn mo gbọ́dọ̀ ní ìní mi ètí ọ̀jẹ̀ ogún rere tí fi sílẹ̀ fún àwọn ọmọ ní gbogbo ọ̀nà nínú ṣíṣe ìfẹ́ rẹ nínú ohun mìíràn gbogbo ìdí ni mo ṣe ké ọwọ́ ọ̀tún wa gbára rẹ̀ dà gbé lé mi lórí aṣú rẹ̀ fún mi sẹ́ ọwọ́ ọ̀tún wa gbára rẹ̀ dà Olúwa gbé lé mi lórí aṣú rẹ̀ fún mi torí pé kí ni àní ìwọ
yàní ìwọ nìkan lèmi ń ṣàfẹ́rí òfin àti àṣà àti ìlànà rẹ tí mo sì ń pamọ́ nígbà gbogbo. Èmi ò sọ pé mo pé, èmi ò sọ pé mo yẹ, ṣùgbọ́n àní èmi sáà mọ̀ pé ìwọ nìkan àìlẹ́yìn rẹ kò sí gbẹ́kẹ̀ láti lè kan fún mi níbi kankan. Olúwa ọwọ́ ọ̀tún agbára rẹ̀ àyà gbẹ̀gbẹ̀ mi aṣúre fún mi ilẹ̀ rere ni kọ́bẹ̀sì jẹ́ ti tèmi pátá gẹ́gẹ́ bí àṣìfìdí rẹ̀ múlẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀. Àríkí òkèlè ní ohun tí ń fi ṣe gẹ́gẹ́ bí ogún rere fún àwọn pápátá orúkọ Jésù lẹ́mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ayérayé Ọlọ́run ọ̀gá ògo ọwọ́ ọ̀tún lágbára rẹ̀ mo béèrè fún bàbá. Ọwọ́ ọ̀tún lágbára mo béèrè fún orúkọ Jésù àgbélé mi lórí o ṣúre fún mi. Ọwọ́ ọ̀tún lágbára rẹ̀ mo béèrè fún àtọ́jú ní orúkọ àgbélé mi lórí o ṣúre fún mi. Àgẹ́gẹ́ bí a sì fìdí rẹ̀ múlẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ pé àyè láti mọ àwọn òfin rẹ̀ mọ́ àìkẹ́ ìsìnkú ṣàfẹ́rí rẹ̀. Olúwa àìní òfin àti àṣẹ rẹ̀ àti ìlànà rẹ̀ ní pàmì lè fi ṣàfẹ́rí nígbà gbogbo. Ebi ọ̀sọ́ pé mo yọ ṣùgbọ́n àní rántí àfijọ́ tó àná mẹ́rin ayé mi sẹ́. Olúwa àní ilẹ̀ rere mi ọ̀yà àní fi ṣe ìdí mi sẹ́. Ọ̀yà ìjọba jẹ́ ibi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Olúwa ìkẹ́kẹ́ tó fi lè rí òògùn rere fi ṣe fàní fún àwọn ọmọ mi ìrání ìran mi àìtí ń bọ̀ lẹ́yìn mi sẹ́. Bàbá àní ọwọ́ ọ̀tọ̀ wa gbára rẹ̀ mo béèrè fún yàgbélé mi lórí. Olúwa ṣúre fún mi ní àkọ́sù àti wọn lọ. Àní ìrè rẹ̀ ni mo béèrè fún bá. Ọ̀yà gbé ọwọ́ ọ̀tọ̀ wa gbára rẹ̀ ìdágbéga lójoojúmọ́ ni. Ọwọ́ ọ̀tọ̀ wa gbára rẹ̀ tó ṣọ̀hún láàrin lójoojúmọ́ ni. Ọ̀yà gbélé mi lórí bàbá àìlátòrí tẹ̀mí mọ́ wá tí gbogbo tó fi tó gbogbo apá tó fi tó lè kò sí ẹlòmí ẹlẹ́yọ̀ ọ̀yà súre sùn ayé bàbá ọ̀yà súre sùn ayé bẹ̀rẹ̀ àti súre sùn ayé ìwọ náà ọ̀gá ògbó jùlọ ní orúkọ tí ó sọ̀rọ̀ sí àní ọ̀rẹ́ ọ̀yà tó fi dì mẹ́rin ayé mi ọ̀yà àní ilẹ̀ rere ni ẹ̀yà kọ́bẹ̀sì jẹ́ ti tèmọ́ bàtà àní ilẹ̀ rere ayọ̀ tó kún fún ògo láti wà tóbi àti tó sọ fún àti fún ìyá kọ́bẹ̀sì jẹ́ tèmọ́ bàtà àìkéèdè kí o jẹ́ ogún rere ayọ̀ tó ga tó lẹ́gbẹ́ tóbi àti mo fi ṣe fún àwọn ọmọ Olúwa àti àwọn ọ̀rẹ́ ìṣáájú àti àwọn gbogbo ọmọ mi sẹ́ bàbá ya àníkún mi fún ẹ̀yà fún ọwọ́ ọ̀tọ̀ agbára ẹgbẹ́ lórí ọ̀yà súre sùn mi gbé ọwọ́ ọ̀tọ̀ wa agbára rẹ̀ ni tó ṣòwò tó ṣòwò yá nínú ọwọ́ ọ̀tọ̀ agbára ìtàgbẹ́ lórí agbélé mi yà súre fún bàbá lórúkọ Jésù Kristi yà súre fún bàbá lórúkọ Jésù Kristi òkú ayé mi kọ́ bẹ̀ sí tọ́pọ̀ bàtà ìrìn àyè mi kọ́ bẹ̀ sí tọ́pọ̀ bàtà ìgbé ọbẹ̀ tẹ̀ bàtà àní ayé mi àní kọ́ bẹ̀ sí bọ̀ ìrìn àjẹ àbọ̀jù ṣáàjùgùn mọ́ ìkórè mọ́ àní orúkọ ṣe àgbọ̀wọ́ kan bí agbélé mi yà súre fún bàbá mi lórúkọ Jésù wà láti fi jọ lọ́rùn ni yà gbé ọ̀tà yà súre fún mi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbọ́n tó wí àti ìwọ Solomon ọmọ mi mọ Ọlọ́run bàbá rẹ kí o sì fi àyà pípé àti fífẹ́ ọkàn sìn nítorí Olúwa ó mọ ń wá gbogbo àyà ó sì mọ gbogbo ète èrò inú bí ìwọ bá ṣàfẹ́rí rẹ̀ ìwọ ó rí ṣùgbọ́n bí ìwọ bá kọ̀ sílẹ̀ òun ó ta ọ́nú pátápátá bí ìwọ bá ṣàfẹ́rí rẹ̀ ìwọ yóò rí ṣùgbọ́n bí ìwọ bá kọ̀ sílẹ̀ òun ó ta ọ́nú pátápátá. Ọlọ́run ìrírí àti ìpàdé mo béèrè fún ní gbogbo ọjọ́ ayé mo fẹ́ mọ rí ọ nínú ayé mi nínú gbogbo tí wọ́n máa ṣe. Olúwa súre fún mi ọwọ́ ọ̀tún wa gbára rẹ̀ ó yá fi dì mí mú fi gbé mi lọ ó yá súre sún ayé mi ní gbogbo ìyá jẹ́ kí n mọ rí ọ nítorí pé ìwọ lèmi ṣàfẹ́rí nígbà gbogbo ìwọ lèmi fi ọkàn mi gbé ọkàn mi gbẹ́kẹ̀lé nígbà gbogbo ànínú rẹ̀ gbẹ́kẹ̀lé mi wà àníwọ̀ lèmi sì ń ṣìn tinútinú tọkànkan tinútinú mi gbogbo apáta. Olúwa gbé ọ̀fọ̀ ọwọ́ ọ̀tún wa gbára rẹ̀ fi dì mí ó yá gbé mi láti gbé mi ká ayé mi kó kún fún ìyanu àtàgbára rẹ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ìwọ Ọlọ́run ọ̀gá ògo Ọlọ́run àtóbi jù àìní ìwọlé kan ṣoṣo èmi ní tèmi ṣàfẹ́rí rẹ̀ ní ọ̀sán àti ní òru nígbà gbogbo ọwọ́ ọ̀tún wa gbẹ́rẹ́ ẹ̀yà fi dì mí mú ẹ̀yà fi gbé mi ló ẹ̀yà mi gbẹ́ àìjẹ́ kí n bọ́ rí ọ ní gbogbo ọ̀nà mi sẹ́ ní orúkọ Jésù Kristi nínú gbogbo tí a bá ṣe àìjẹ́ kí n bọ́ rí ọ bàbá àìjẹ́ kí n bọ́ rí ọ àìjẹ́ pé ìwọ ni mo fẹ́ mọ rí sẹ́ ẹ̀yà mo fara hàn mi sẹ́ ẹ̀yà mo fara hàn mi ọwọ́ ọ̀tún wa gbára rẹ̀ mo béèrè fún Ọlọ́run ayérayé nítorí pé ìwọ ni mo fi gbogbo àti gbogbo ẹ̀yà mi gbójúlé gbẹ́kẹ̀lé àìní ìwọ nínú rẹ̀ ní gbogbo rẹ̀ jáde gbẹ́kẹ̀lé àní kò sí rẹ̀ jáde gbẹ́kẹ̀lé àtẹ̀gbára kan fún mi níbi kankan sẹ́ bí kò ṣe nínú wọn náà wà láàyè àṣà ti fi jẹ́ ìwúrẹ̀ wípé kí ni nípa tí ìbá ṣàfẹ́rí rẹ̀ àìní ẹ̀mí yóò rí ọ ìdí mo ṣe kọ́ Olúwa àìní orúkọ Jésù tó pé ìwọ àìní òrìkan sọ ní gbogbo gbẹ́kẹ̀lé àti ìrètí ìgbà tí mo ṣàfẹ́rí wà gbogbo ọwọ́ ọ̀tún wa gbára rẹ̀ ó yá fi jẹ̀ mí mọ́ ọwọ́ ọ̀tún agbára rẹ̀ fi jẹ́ ọwọ́ ọ̀tún mi mọ́ ó yá mo gbé mi ó yá mo gbé mi ga ó yá mo mú mi jẹ́ kí n mọ́ rí ọ nígbà gbogbo lọ́jọ́ gbogbo nínú gbogbo tí ọba ṣe jẹ́ kí n mọ́ rí ọ àìní ìrìnàjò gbogbo jẹ́ kí n mọ́ rí ọ nínú gbogbo ìgbésẹ̀ gbogbo jẹ́ kí n mọ́ rí ọ nínú ìwọlé ìjáde báyìí jẹ́ kí n mọ́ rí ọ bàbá àní kò sí ohun tí mo lè dá ṣe láì ṣe
jẹ́ kí n mọ ọyọ́ ọ̀sẹ̀ àìkò sóhun tí mo lè ṣe láṣẹ ó yá jẹ́ kí n mọ ọyọ́ ìdí kò ti ké ọlọ́run ayé rẹ̀ ọwọ́ ọ̀tún wa gbára rẹ̀ dà ó yá fi tèmi mú ọwọ́ ọ̀tún agbára rẹ̀ yá fi tèmi mú ó yá ọwọ́ ọ̀tún agbára fi di ọwọ́ ọ̀tún mi mú sẹ́ àní ọwọ́ ọ̀tún agbára tá à ń gbéga tá à ń yí lóko àní ọwọ́ agbára tó ń ṣòwò òun yẹn ó yá fi di ọwọ́ ọ̀tún yá fi tèmi gbẹ́ mú ó yá mo fi gbé mi ró ó yá mo fi gbé mi ga ó yá mo fi mi ṣeré ẹni gbàgbọ́ yẹ kí mo ṣeré kì í sì mo dáa yọ àṣẹ ìrọ̀kọ́ bẹ̀rẹ̀ jẹ́ tìmọ̀ àníyàn ìgbéwó yá kó bẹ̀rẹ̀ sọ̀tẹ̀ máa ìgbéga ìrọ̀kọ́ bẹ̀rẹ̀ jẹ́ tìmọ̀ sẹ́ ní gbogbo ọ̀nà olúwa àní ògo àní orílẹ̀ ayọ̀ ògo àti orílẹ̀ ayọ̀ ìtẹ́rìkẹ́ mi ò rí lórí nínú rà mẹ́ ọ̀yà àkọ́bẹ̀ sì dúró fún bá ní orúkọ jésù ní bàbá tó fi tọ́lọ́ rẹ̀ bàbá àìkúmọ̀wọ́ tó agbára fi dì mí mọ́ olúwa àní gbégbé lórí àmọ́fà àhàn ní gbogbo àìnínú kíkọ́ mi nínú tọ́ mi dá nínú fẹsẹ̀ mi lọ́nà olúwa àmọ́ kọ́ bí àmọ́ tó gbàgbé dá nínú àmọ́ fi ṣẹ̀ mi lọ́nà sẹ́ olúwa àìjẹ́rìí àgbà ní àyè tùbọ̀ àbá tó fi tọ́lọ́ rẹ̀ nítorí pé wọ́n àti lèmi sáfẹ̀rí nígbà gbogbo tí mo ti bọ́ kànkì ọkàn mi lé agbàdúrà ní orúkọ jésù kristu olúwa wa àmín 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 ní orúkọ jésù kristu orúkọ jésù lẹ́ẹ̀mẹ́ta. ọlọ́run ni ìgbẹ́kẹ̀lé tèmi ẹni tèmi ń ṣàfẹ́rí rẹ̀ lójoojúmọ́ ọlọ́run lẹni tèmi pa òfin rẹ̀ mọ́ àti tí mo sì ń ṣàfẹ́rí òfin rẹ̀ pẹ̀lú àti kọ́ nípa tèmi wípé kí ni níwọ̀n bá tèmi bá ti ń pọ̀ òfin ọlọ́run mọ́ tí mo ń ṣàfẹ́rẹ́ tí mo ṣe ṣàfẹ́rí rẹ̀ lójoojúmọ́ èmi ọmọ rí nínú gbogbo ìtó túmọ̀ sí wípé kí ni kò sí ohun kan tí ń ṣe títí mi èyí tí ẹnikẹ́ni tún lè gbẹ́sẹ̀ àbí dáwọ́lé mọ́ oore gbogbo òtítẹ̀mí gbogbo ẹ̀tọ́ mi bẹ̀rẹ̀ sí di gbígbà padà fún mi ìjẹ́ mo tí mo ti pa láṣẹ ẹ gbọ́ gbogbo tí ń ṣe ìrírí ayé mi pátá gbogbo ògo mi ilẹ̀ mi ìní mi ìpín mi àṣeyọrí mi àyànmọ́ mi ìṣẹ̀dá mi gbogbo ìrìnàjò ẹ̀kọ́ pátá tí mọ́ ògo àwọn ọ̀ràn ìṣáájú ni ètí ọ̀ kí wọ́n lò tí wọ́n lò tí wọ́n fi kú ni mo gbà yín padà ẹ̀yà ẹ̀kọ́ ibi tẹ̀wà ẹ̀ padà sínú ayé mi òmìnira àní iye tí kì í dé báyìí tí kì í sá tí kì í tí èyí tí ń ṣẹ̀jẹ̀ jésù kristu lábàá tó lábàá wọn ìtàfínà padà àní mo fi ra yín padà kó lọ́wọ́ gbogbo tí ń ṣe ìgbèkùn àní ẹ̀jẹ̀ jésù mo fi ra yín padà kó lọ́wọ́ gbogbo tí ń ṣe ìgbèkùn àní mo fi ra yín padà kó lọ́wọ́ gbogbo tí ń ṣe ìdè mo fi ra yín padà kó lọ́wọ́ gbogbo tí ń ṣàhámọ́ ó yá ẹ̀kọ́ níbi tẹ̀wá ẹ̀ padà sún ayé mi ẹ̀bẹ̀ sí dúró fún mi àṣẹ ni kì í ṣàbà ọdún àdẹ́dà ní orúkọ jésù kristi ní orúkọ jésù kristi ní orúkọ jésù kristi ẹgbọ́ àní ohun gbogbo tí ń ṣe ilé ayọ̀ mi pápátá ògo mi àyẹ̀wò mi ṣe dàgbé àti àṣeyọrí àyẹ̀wò pápátá gbogbo ohun gbogbo tí ń ṣe ìbùkún mi àyẹ̀wò gbogbo tí ń ṣe àṣeyọrí àyẹ̀wò àti ìrẹ́wà gbogbo tẹ mọ́ ògo àwọn ọ̀ràn ìṣẹ́jọ́ ìkún ètò olóòtú ọtí kò ní ẹgbọ́ àyẹ̀wò gbogbo tí mo pa ní àṣẹ fún yín ọ̀yà ẹ̀kọ́ níbi tẹ̀wá ẹ padà sọ ayé mi àyẹ̀bẹ̀ sí díò fi nípa agbára àti àṣeyọrí láì mú ní akẹ́rẹ́ nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ tàbí ẹ̀jẹ̀ mi gógùn nítorí pé kí ni àní ọlọ́run àní nìkan àní ìgbẹ́kẹ̀lé àti ìrètí mi tí mo ń ṣàfihàn nígbà gbogbo èyí tó sì jẹ́ ìwà láì ní yíyí ayé mi nítorí pé kí ni àní àyàgbé gbogbo àìdíyè mi fi ń pa òfin àti àṣẹ lọ́rùn mọ́ àyè tí mo ti sá tí mo ti ń pa tí mo ti ń ṣàfẹ́rí ìfẹ́ rẹ̀ nígbà gbogbo owó ti fi di rẹ̀ múlẹ̀ wípé fún ìdí èyí àní èmi ò ní ilẹ̀ náà ti ń ṣe ilẹ̀ rere ni ètò àwọn ti ṣe rere ni tí ń sọ ilẹ̀ tí ń fún àti fòye ni àyè láti ní pátápátá ètò ìjẹ́ tó pátá bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní èmi ò mọ ọjọ́ nígbà gbogbo ètò ìpè ti fìdí rẹ̀ ètò ìpè ti wá sí mi ṣe ní ayé mi ni mo ti pa láṣẹ ẹgbọ́ gbogbo tí ń ṣe ògo mi ilẹ̀ mi ìní mi ilé ayé máa gbogbo ìtòrí pé kéèyàn àti mọ́ ògbà àwọn ẹ̀rọ ìṣáájú ni ìtòrí pé òtún orílẹ̀ òní ìtòrí pé kéèyàn àní mú àti gómìnà ti rà yí padà gẹ́gẹ́ bá ti rà mí padà àní ẹ̀kan tí kì í báyìí tí kò dápẹ́ tí kò dápẹ́ tí ń ṣẹ̀jẹ̀ tí kristi jésù kristi àní mo ti rà yí náà padà kó lóbo tí ń ṣe ìdí àti gbòkun gbogbo àti àhámọ́ gbogbo àti àfọ́sí àti ohun òjì padà gbogbo pátá àní kó lóbo gbogbo níta gbogbo ìpanu mọ́sí ní orúkọ jésù sọ ẹ padà sọ ẹ̀rọ ẹ̀bẹ̀ sí júlò fún mi sẹ́ nínú ayọ̀ àlàáfẹ́ ìfọkànbalẹ̀ tó àti ẹ̀mí gbogbo àti dá àní ẹ̀pẹ̀ sí júlò fún mi sẹ́ mo pa àṣẹ nínú ọ̀dọ́ lábàá gbogbo tí ń ṣe ògo mi àní gbogbo tí ń ṣe ayé mi gbogbo tí ń ṣe àyẹ̀mọ́ mi gbogbo tí ń ṣe ṣẹ̀dá mi àní gbogbo tí ń ṣe àní àṣírí àní gbogbo gbogbo tẹ mọ́ ògo àwọn ọ̀rọ̀ ìtọ́jú ẹkún ètò ìwòrí lónìí àṣẹ ni mo pa àní ẹkún níbi tẹwà ẹ padà sún ẹ̀rọ ẹ̀bẹ̀ sí júlò fún mi sẹ́ àní ẹkún níbi tẹwà ẹ padà sún ẹ̀rọ ẹ̀bẹ̀ tí omi gbogbo tí ń ṣe ògo ẹ̀mí pátápátá àní mo pa àṣẹ ní orúkọ jésù kristi mo gba gbogbo padà ọ̀yà èyàn dára fún pátá ní orúkọ jésù kristi àní mo gba gbogbo padà èyàn dára fún pátá ní orúkọ jésù kristi nítorí wípé kẹ́yìn àní atásìlẹ̀ padà ní iye kan àìkó epo tí ń ṣe ìgbèkùn àìní èdè àti ẹ̀ṣẹ̀ àti òfin pátá gbogbo àìtí kìí jẹ́ báyìí tí kìí láti ìtí ń ṣe ẹ̀jẹ̀ jésù kristi tí ó lábàá tó kí lábàá wọn ni èrú bọ́ tí ò sí gbogbo kankan mọ́ àìní tó mo ṣe àti gbogbo tí ń ṣe òkú ọgbẹ́ yẹn pẹ́lú tó gbà gbogbo ẹgbẹ́ padà ẹ padà sọ ẹ̀bẹ̀ tí yóò fi orúkọ jésù kristi ní ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfẹ́ ìtura àti ìbùkún àti gbẹ̀gọ́lọ́ àti ṣe lórúkọ lọ́wọ́ àti ẹ̀mí gbogbo pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run ẹ̀bẹ̀ tí yóò fi orúkọ jésù kristi mọ́ pàṣẹ àti ọgbẹ́ ọ̀nà ayé mi. agbàdúrà ní orúkọ jésù kristi olúwa wa àmín 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 ní orúkọ jésù kristi orúkọ jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yà ń gẹ̀lú ní sí ayọ̀ mi èmi tẹ̀yìn mọ́ lẹ́yìn létí
èmi ò dá lábàá mọ́ àṣẹ ni mo ń pa. A ti kọ́ a ti fìdí rẹ̀ múlẹ̀ nípa ti tèmi wípé kí ni ìrànlọ́wọ́ láti ibi mímọ́ wá tí ń ṣe ìrànlọ́wọ́ láti ibi mímọ́ nígbà gbogbo àtìlẹ́yìn láti ṣẹ́niwà tí ń ṣe tọ́lọ́ ibi mímọ́ nígbà gbogbo. Olúwa yóò mọ̀ bùsí fún mi, èmi ó sì mọ ní àdúrà ìṣẹ́ kan ní àpòlá sílẹ̀ ni, èmi ó sì mọ rí Jerusalem nígbà gbogbo. Ẹni tí yóò yí padà kò ṣì mọ́, nítorí Pọ́ọ̀lù ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ọ̀rọ̀ tó ń bá sọ tó ń bá ti rán jáde kò ní padà sọ́dọ̀ òun láì ṣiṣẹ́ tó ń bá rán. Ó yá ẹbẹ̀ kàmílẹ̀ ẹ̀ṣẹ́ tí mo ṣe àmì fún mi ṣe ìyanu ayọ̀ kó bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ nínú ayé mi, ẹ̀rí ayọ̀ kó bẹ̀rẹ̀ nínú ayé mi pápátá. Gbogbo rere tó nira láti ṣe mi yá kó bẹ̀rẹ̀ sí já sírọ̀ fún láti mọ̀ ṣe báyìí. Àní gbogbo ìlépa mi ní rere ni yá gbogbo ẹ̀ àní kó bẹ̀rẹ̀ sí lé bábà ní láti àkókò ní orúkọ Jésù. Ẹ̀yà ń gẹ̀rẹ̀ ayọ̀ ní ṣàyẹ̀wò yá ẹbẹ̀ kàmílẹ̀ láti mọ̀ ìdíṣà mi fún mi ṣe ní orúkọ Jésù Kristi. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ẹgbọ́ ayọ̀ àṣẹ lọ́dọ̀ mi gbogbo ẹ̀yà ń gẹ̀rẹ̀ oníṣẹ́ onílò rẹ̀ ayọ̀ mi ẹbẹ̀ sí kàmílẹ̀ láti mọ̀ ìdíṣà mi fún mi ṣe ní ó padà ṣe ní gbogbo ayọ̀ ẹbẹ̀ kàmílẹ̀ láti mọ̀ ìdíṣà mi fún mi ṣe. Ó yá ìtorí wípé kéde àní Ọlọ́run ìgbẹ́kẹ̀lé àti àtẹ̀wòjì mi àní orúkẹ tí mo ń ṣàfẹ́rẹ̀ nígbà gbogbo gbogbo àti fìdí rẹ̀ mẹ́rin pé nítorí ìdí èyí àní ìgbà gbogbo lọ́jọ́ gbogbo àní èmi ọmọ ní ilẹ̀ náà ti ń ṣẹlẹ̀ rere ni èyí tí àwọn òṣèré tí ilẹ̀ náà ilẹ̀ lọ́jọ́ ìṣẹ̀lẹ̀ rẹ̀ tí ń sọ fún àti fún òye ni ó àní mo ṣe para ṣe ní orúkọ ojúṣe ẹ̀bẹ̀ kámẹ́rà tí mo ṣe àmì fún mi ṣe ìjọba àti fìdí rẹ̀ mílẹ̀ nípa tèmi ẹnikẹ́ni oṣù lè yé padà mọ́ wípé kí ni àti ìlànà padà ní iye kan tí kì í jẹ́ báyìí tí kì í sá tí kì í tí kò ní àbùrà tí kò ní àbùrà tí kò ní ẹgbẹ́ tí kò ní àbìjọ ìdí kò sí ìlú pàtì tùmí ẹ̀mọ́ lẹ́yìn rẹ̀ tí ń sẹ́ ẹ̀jẹ̀ sọ̀rọ̀ ṣe àní ẹ̀bẹ̀ kámẹ́rà tí mo ṣe àmì fún mi ní orúkọ ojúṣe gbogbo ẹ̀yà ń gbèrò ìṣàlọ́ mi nítorí wípé kí ni àṣẹ ti kọ́ nípa tèmi nígbà tí fìdí rẹ̀ mílẹ̀ ẹnikẹ́ni oṣù lè yé padà kò sí lè parẹ́ pẹ̀lú wípé ìrànlọ́wọ́ Ọlọ́run láti bí mímọ́ wá àìlè mẹ́mọ́ nígbà gbogbo yẹ́ mi àtìlẹ́yìn Ọlọ́run láti ṣọ́ni wá lè mẹ́mọ́ nígbà gbogbo yẹ́ mi bẹ́ẹ̀ ni àní Ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ bùsí fún mi àyè láti ọ̀lẹ́tẹ̀ mímọ́ rẹ wá bẹ́ẹ̀ ni pẹ̀lú àníṣe ire Jerusalem mẹ́mọ́ nígbà gbogbo ọjọ́ ayé mi ẹgbọ́ mo padà ṣẹ nínú ọ̀dọ́ lábà gbogbo ẹ̀yà ń gẹ̀rọ ní sáyọ mi ọ̀yà ẹ̀bẹ̀ kámẹ́rà ti mọ̀ tí ẹ̀mí fún báyìí ọ̀yà gbogbo àní àwọn fagbá ká ṣe rere ni ọ̀yà àìkọ́bẹ̀ sí jásí ọ̀hún láti mọ̀ ṣe rere báyìí àní gbogbo rere pápátá ní orúkọ Jésù Kristi àní pẹ̀lú àyàtà láti ọ̀kọ́bẹ̀ sí jẹ́ ọ̀kọ́bẹ̀ sí wá sí ìmúṣẹ fún mi àní kìí fẹ́ rí orí rẹ̀ àní orúkọ Jésù Kristi àní gbogbo ogun mọ́ ilé mọ́ pàdé àní kó jọ́ pápátá àní kí bẹ̀sí lé kí bẹ̀sí nípa àní yọ̀ pẹ̀pẹ̀ láti ọ̀lẹ́sẹ̀ kó kí bẹ̀sí gbà padà ní orúkọ Jésù Kristi ọ̀yà àní ẹ̀rí àlọ́ ògo mi tó ká tó tóbi lórí ìwé akọ́bẹ̀ láti àkókò yìí lọ nígbà gbogbo ní gbogbo àní ẹwà ògo ọ̀rọ̀ akọ́bẹ̀ sí gbogbo ayé mi gbogbo ẹ̀yà ń gẹ̀dà oníṣẹ́ ìwé ayé mi kámẹ́rà tí mo ti ẹ̀mí ní orúkọ Jésù Kristi ọ̀yà àní ìdíje ní àǹkí bẹ́ẹ̀ kọ́bẹ̀ sí ní tàpátá ní orúkọ Jésù Kristi àní ìmọ̀lẹ́ mi akótó mọ̀lẹ́ gbòsì mọ́lẹ̀ náà àní fún ẹ̀yẹ ògo akótó mọ̀ púyọ̀ mọ́lẹ̀ gbòsì gbúyọ̀ lọ ẹ pọ̀ pàṣẹ ẹ̀yẹ ń gẹ̀dà oníṣẹ́ ìwé kámẹ́rà tí mo ti ẹ̀mí fún mi ṣe ẹ̀yẹ gẹ̀dà kámẹ́rà tí mo ti ẹ̀mí sọ nígbà gbogbo lọ́jọ́ gbogbo àníṣe ní orúkọ Jésù Kristi kí gbogbo ayé wọ́n ti rọ̀ ní ẹwà ògo àti olóòrùn ayé mi àìkú ìrọ̀pẹ̀ náà tàbí òdòdó àníṣe Ọlọ́run ní agbára sọ mi ìyá gbogbo ayé wọ́n ti mọ̀ pè mí ní àní ilẹ̀ alákòókò fún àìkú tí mo fi orúkọ olówó ọlọ́run mẹ́ta kó láti ṣe orúkọ Jésù Kristi ìyá gẹ̀rẹ́ kámẹ́rà tí mo ti ẹ̀mí fún mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ pẹ́ra ní ìka ènìyàn tẹ́ sọ wípé ẹ̀ ṣetá àti jáwọ́ ẹ̀ ṣetá àti sinmi ẹ̀ ṣetá àti dẹ̀yìn ìpè ikú nìkan lè ṣe yín lọ́wọ́ ṣe èmi ọ̀fẹ́ mẹni tẹ́ ń ṣe o àtẹ̀yìn tẹ́ sọ pé ikú nìkan láì níṣẹ́ ọtí wọn tẹ́ sọ pé kò sí tọ́jọ́ ẹ ti mú ìpinnu yín ìpè ibi náà ni ẹ kò ní jáwọ́ nínú ibi ṣíṣe yẹn lórí ayé ìbàbí lórúkọ ojú ṣe ti tèmi ìparun òjijì mo sọ pé kò dé bá yín báyìí nítorí pé kí ni a ti kọ́ nípa tèmi pé ẹnikẹ́ni ọmọ ṣe yọ mí lẹ́nu mọ́ ẹni yóò kó kó jẹ́ tó bá yọ mí lẹ́nu yóò rù dájọ́ ara rẹ̀ bẹ́ẹ̀ ni yóò sì gẹ́ra ìdànù kúrò nítorí pé kí ni a ti kọ́ nípa tèmi pé kí ni èmi wà pa kírísì káàkiri lára mi kẹ́nikẹ́ni ọmọ ṣe yọ mí lẹ́nu mọ́ nítorí pé kí ni a ti fìdí rẹ̀ múlẹ̀ nípa tèmi pé kí ni kíkọlù èmi ó kọlù àwọn ọ̀tá mi èmi ó sì lọ wọn lóró àtẹ̀pá lèmi ó tẹ̀ wọ́n pa ẹ̀yà ẹni yòówù kó wù kẹ́ ẹ̀ jẹ́ ọ̀rọ̀ náà ti fìdí múlẹ̀ nínú ayé mi ẹ bẹ̀rẹ̀ sí ní rún dànù ẹ bẹ̀rẹ̀ sí ṣòfò dànù ẹ bẹ̀rẹ̀ sí ṣègbè dànù ní gbogbo ọ̀rẹ́ èmi ò fẹ́ mọ ibi tí ẹ wà ìfẹ́ mọ bó lè ṣe àti ẹ̀yìn àti ilé àtúnṣe àti gbogbo agbára ìjọba ẹ kọ̀ láti jáwọ́ láti jẹ̀yìn lọ́rọ̀ ayé mi àìláti dẹ́kun àti sinmi àti mọ ìjà ìyọrí mi làbí ohun kó ohun ṣe nílẹ̀ náà ẹ rún dànù ẹ ṣòfò dànù ẹ ṣègbè dànù ní orúkọ Jésù Kristi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àṣẹ ilé yìí o kì í sábà gbogbo
wẹ́ẹ̀ni yóò kó wù kẹ̀jẹ́ mo ní orí ọ̀fẹ́ dànù ọ̀ká kò lóra yẹ lórúkọ ṣe ẹ lọ ṣòfò dànù àdẹ́lọ́run dànù àdẹ́lọ́ ṣòfò dànù ẹlọ́run àti ẹ̀yìn àti ilé àti ọ̀nà yẹn àti gbogbo agbára yẹn pátápátá láì kó ohun kan àti ìgbìmọ̀ àtijọba ní pápá àyè orúkọ Jésù ẹ lọ ṣòfò dànù ẹ̀yin tẹ́ ń bẹ lọ́wọ́ ẹ̀yìn àti ẹ̀yin tẹ́ ń bẹ lọ́wọ́ ẹ̀yìn orúkọ Jésù yẹ ẹ lọ ṣòfò dànù ìjọba àti kọ́ni àtẹ̀mí wípé kí ni ẹnikẹ́ni yóò kó òun kọjá bọ́ sí ọ̀dọ̀ ni mọ́ ẹnikẹ́ni yóò kó tó láti tẹ̀lé ọ̀dọ̀ fún mi àti fún òkú ṣe tèmi àní yóò rí ìdájọ́ sí àrẹ fún ara rẹ̀ àní yóò sì géré àrẹ ìdànù kó pátá ìjọba àti kọ́ni àtẹ̀mí pẹ̀lú ìwà pa kírísì káàkiri lára mi àníkẹ́ni yóò mọ̀ sí yọmú ẹnu mọ́ àní tó pé tí Ọlọ́run lè mi ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ àṣẹ ti fi di rẹ̀ múlẹ̀ nípa tèmi wípé kí ni o ti tẹ́tẹ́ bí ẹsẹ̀ níwájú oríṣi ìdáwọ̀ tàbí oṣù domi àgbo oríṣi pàkùn wọn sí ẹgbẹ́ nílé àtàlẹ́ ọmọ tó ló dá gbogbo ìjọ tó bọ̀ sí pé àní ẹnikẹ́ni ò ní pàtàkì láti òní láti dojú kọ mọ́ kò sí ẹnikẹ́ni tó lè ṣe níbi kankan mọ́ àní ti fi di bẹ́ẹ̀ pẹ̀lú nípa agbáde pàtẹ́mi wípé kí ni àní kíkọlù èmi ò kọlu àwọn ọ̀tá mi ló sì tẹ̀wọ̀n dá tẹ̀ padà tẹ̀gbẹ́ kì yóò ṣohun tí ó ṣẹlẹ̀ ní kankan nítorí gbogbo àníwọ̀n mojú àbí òkú níwájú mi ìyẹn mo pa ní àṣẹ ní orúkọ Jésù Kristi ó yẹ àní ẹlọ́run dànù ẹni yòówù kó òkèlè tẹ sọ wípé ẹ kò ní gbà ẹ kò ní jáwọ́ ẹ kò ní jẹ́yìn àní ẹ kò ní ṣíwọ́ ṣe àní láti mọ ṣe bí àní láti mọ wá ìpadà àbí ìṣòro mi àní láti mọ yọ ọdún mi àbí okòwò kan ṣíṣe tèmi ẹ̀rọ mo ní ẹlọ́run ẹlọ́ ṣòwò dànù náà kò sí ní orúkọ Jésù ìfẹ́ mọ bóòlù ẹ̀sìn jẹ́ fún mi àní ṣòwò ẹlọ́run dànù orúkọ ti Jésù ọ̀run ṣe àní lórúkọ ẹlọ́run ẹlọ́ ṣòwò dànù orúkọ Jésù àṣẹ ní òun àní kìí sábà kò sí òun ẹ̀fọ́ tàbí kankan fún àní ẹlọ́run ẹlọ́ ṣòwò àti ẹ̀yìn àti ilé àtọ̀ àti gbogbo àgbà àti gbogbo gẹ́gẹ́ àní ẹlọ́run tó wá sí pé ó sọ àjàjẹ́ ìgbọ̀rọ̀ wà láàyè bẹ́ẹ̀ ni ilẹ̀ gbígbẹ láyé àwọn ọlọ́tẹ̀ orúkọ ẹlọ́run ẹlọ́ ṣòwò dànù orúkọ Jésù ẹlọ́run ṣubú sínú máa ti ìtàlẹ́ pápátá nípa agbára àti agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé mo dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ̀ fún àṣepà èrè mìíràn tó tún ṣe ní ayé mi ní òwúrọ̀ yìí fún àṣepà èrè mi tó tún ṣe ní ayé mi lónìí mímọ́ jùlọ gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá mo dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ̀ ayérayé mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ̀ àjùlọ mo dá gbogbo ògo àti lápadà sọ́dọ̀ rẹ̀ èyí fún títí òdàtà agbára rẹ̀ nígbà ayé mi ní àkọ́tún ní òní ní òwúrọ̀ yìí àní fún àṣepá ìròyìn tó ga tóbi tó lẹ́gbẹ́ tó lè tó tún ṣe láyé ní òwúrọ̀ yìí pápá jùlọ àní fún gbogbo tí ń ṣe ilẹ̀ rere ní èyí tí ìṣẹ̀lẹ̀ tí sàn fún àti fún òjíṣẹ́ nínú èyí tí wọ́n ti ṣe ní ìní mi pátápátá èyí tí wọ́n ṣe lè fún àwọn rárá mi yẹn àti tí wọ́n ti fi ṣe tí wọ́n ti fi ṣe tí wọ́n ti fi sọ ti tèmi pátá ògọ́rin orúkọ ìwà mi mọ́ nítorí pé kí ni àní nígbà gbogbo lọ́jọ́ gbogbo èmi ọmọ rí ọ nínú ayé àti nínú gbogbo tí wọ́n bá ṣe èwo kò ní pẹ́ ìlú ogun tí wọ́n bá ṣe mọ́ ìjọba àti fìdí rẹ̀ mílẹ̀ wípé ní wọ́n bá ti ń sáfẹ́ rí wọ́n náà wà láyé ìwọ ọmọ fara hàn mí nínú gbogbo olú àjọpẹ́ yìí ti fìdí mílẹ̀ bàbá pọ̀ mọ̀ sọ wípé o ṣe o ìjọba ìwọ kí yóò ta nínú àlàyé ìjọba ìbí gẹ́gẹ́ fún àmì ẹ̀mí òní kọ́ ìṣe ọlọ́wà rẹ̀ bàbá ògo ní fún orúkọ rẹ̀ mímọ́ ìjọba ìgbọ́dá gbogbo padà sọ́dọ̀ fún gbogbo àṣìkò ìjọba ìṣúná ayé mi àní fún tẹ̀síwájú ayé tó àgbo tó lágbà tó gbòòrò tó tóbi jùlọ ètò ọ̀tún ní wọlé ayé mi wá ìjẹ́pẹ́ ayé mi bẹ̀rẹ̀ sí ní tàn àìjọpẹ́ ìwọ tí mi ti dé nípa agbára àti àṣẹ rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sún ayé mi bẹ́ẹ̀ ni mọ́lẹ̀ mi bẹ̀rẹ̀ sí mọ́lẹ̀ àdéhùn tó ògo rẹ̀ sì gbòòrò lára àdéhùn tó gbòòrò tó àti wọn lọ ó ṣe bàbá ọmọ mi mọ́ ìyẹn ní forúkọ rẹ̀ èyí tí mo ṣe kí olú àti wọ́n ṣe àmọ́ gbọ́ ògo lọ àti wọ́n ṣe àmọ́ gbọ́ ògo lọ àti wọ́n ṣe àmọ́ gbọ́ ògo lọ iná ẹ̀mí mímọ́ agbára àti àṣẹ tó àti ìjọba rẹ̀ láti pọ̀ sọ̀rọ̀ ẹ̀bùn sọ̀kalẹ̀ agbára àti àṣẹ láti pọ̀ sọ̀rọ̀ ẹ̀bùn sọ̀rọ̀ ìwà náà láti pọ̀ fi ọgbọ́n sí fi hàn lọ títóbi láti pọ̀ fi ọgbọ́n sí fi hàn lọ àtọ̀bọ̀ kọ́ wa àtọ̀bọ̀ tó wà àtọ̀bọ̀ darí ọgbọ́n sí darí wa lọ jẹ́ kí ayé wa kó tó bọ̀ gba agbára ọ̀tún iṣẹ́ ọ̀tún ìyọ̀ tó rẹ̀ tí wọ́n lọ jẹ́ kí ayé wa kó tó bọ̀ ní tùmọ̀lẹ́ nínú àgbò sí nínú tùmọ̀lẹ́ lọ náà jẹ́ kí iye wa kó tó bọ̀ ṣiṣẹ́ ìfẹ́ àti ìyọ̀ tó wọ́n bó ṣe lọ bàbá àní kẹ́ńkẹ́ni wa àní kọ́ mọ́ sí sọ̀rọ̀ kó ní wájú rẹ̀ sẹ́ nínú ìfẹ́ nínú àṣírí ìjọba nínú ìlànà rẹ̀ ìjọba ọ̀rọ̀ àní kó sì jẹ́ wọ́n sì kọ́ mọ́ sí bọ́sọ̀ ìmọ̀ nìkan lọ́wọ́ wọ́n á pọ̀ sọ àṣẹ àtàgbà tí náà bẹ̀rẹ̀ kalẹ̀ láti mọ̀ kọ́ wa láti mọ̀ bá láti mọ̀ dára nígbà gbogbo olúwa bàbá ìmọ̀ ọwọ́ ọ̀tún wa bàbá tó bọ̀ nàìjíríà ní ọ̀tún ní rere ní àkọ́tún ní agbára ìjọ tẹ̀wá lọ láti mọ̀ súrè sọ ẹ̀rọ kọ̀ọ̀kan wa láti mọ̀ jẹ́ nìkan wa mú láti mọ̀ ẹgbẹ́ nìkan wa lékè nígbà gbogbo ayé nìkan wa àìkó sì mọ̀ fọ̀ togotogo òṣìṣẹ́ bàbá ètò pé ìtìrí mi títí láwọn agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi gbogbo ògo àti ìyìn ọlá ni fún Ọlọ́run ẹni tó tún gbọ́ títí wa lẹ́ẹ̀kan sí ní òwúrọ̀ ju títà náà lọ tó sì tún tà wá láàrin ju títà náà lọ tó tún ṣe wá lógo ju títà náà lọ àní tó tún bùkún wa ju títà àwọn ọjọ́ yòókù lọ ètí ẹ pé ní ọ̀la yóò tún bọ̀ dáwàlẹ̀ yóò tún bọ̀ bùkún wa tó gbé wa ga ju títí àwọn ọjọ́ èyí tá tó ti lọ kọjá lọ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ẹ má ṣe ká gbàgbé ìyìn ẹ̀ẹ̀kan láàrin oṣù ìtí ṣe mẹ́ẹ̀ẹ́dógún oṣù mo rò pé ọ̀túnla ìní mẹ́ẹ̀ẹ́dógún oṣù so ẹ jẹ́ ká palẹ̀mọ́ láti yin Ọlọ́run lógo mo gé mọ̀ sí mọ́ sọ kí ni tó lè fi yin Ọlọ́run lógo àtẹ́wọ́ rẹ ni ìlú ni ohùn rẹ ni ijó ni ohunkóhun tó bá rí wípé kí ni o lè lò láti fi Ọlọ́run lógo
yọ̀ǹda rẹ̀ pátápátá láti rógo nínú ayọ̀ nínú ìdùnnú nínú gbàgbọ́ tó múnádóko tó sì fìdí múlẹ̀ tó sì ní gbogbo tó dára ó sì rí wípé kí ni ìyanu ayọ̀ ni ó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé rẹ nínú ayé mi nítorí pé kí ni Ọlọ́run yìí ẹni tó ń gbé nínú yín tó sì ṣe bẹbẹ nínú yín tó ń dára rere nínú yín ọ̀pọ̀lọpọ̀ lóhun ogo tó ga tó tọyọ tó lè gbé tó lè dìmọ̀ tọ́lọ̀ mọ́ ṣe sọ̀rọ̀ ló sì ṣe ìyanu ayọ̀ ayé wa ayé mi àti ẹ̀yin nígbà gbogbo yóò mọ̀ gba ìgbéga ọ̀tun rere ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Lẹ́ẹ̀kan sí mo tún rọ̀ àwọn tó ń bẹ̀ wá wípé ẹ má jẹ́ ká bínú wípé àwọn ètò yìí kò tètè mọ́ bọ́ sórí réseaux sociaux nítorí wípé kí ni dísìn àti rí solution sí ọ̀nà àbáyọ sí èyí ìṣẹ̀lẹ̀ tí ń ṣe irinṣẹ́ yẹn èyí tí kò fi mọ́ dáhùn bó ti yẹ kó dáhùn so ẹni tí ó yẹ kó mójútó àkótó bára yìí sí mọ bọ́sẹ̀ tó tẹ̀mí ọ̀rá yìí àkótó bára yìí sí mọ bọ́sẹ̀ tó ń ọ̀rá yìí so kò jẹ́ kí kíni kó sì lójútó mọ̀ mọ̀ pé pẹ̀lú gbọ́dọ̀ yóò lójútó bí ó sì lójútó bó ṣe kí n lọ́ra tuntun mọ̀ pé pẹ̀lú gbọ́dọ̀ tuntun náà ni ó padà jẹ́ rírà ní orúkọ ti Jésù Kristi so ẹ má jẹ́ ká bínú bí ṣe ń pẹ́ kó tó di wípé ń dé orí etí gbọ́ àbí etí wúwò fún ẹnì kọ̀ọ̀kan wa ìkókó ìtí mo fẹ́ fàyọ nìyẹn òmíràn tó bá dàbí rẹ̀ ẹ má jẹ́ ká gbàgbé ìpadàbọ̀ Jésù Kristi lẹ́ẹ̀kejì ìjọba ọ̀run ó kù sí dédé àti ẹ̀yin àti èmi kò ní di èèwọ̀ fún wa ìyẹn ìjọba ọ̀run a wà lára àwọn tí wọ́n gbọ́ káàbọ̀ mọ̀ lọ́rẹ́ bọ́sùn ayé Olúwa rẹ̀ ní ọjọ́ kẹyìn ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín àmín ní orúkọ Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀gbàgbé ìyìn dúró dè ọ́ lẹ́nu mi bàbá rere o ìwọ lọ́lọ́run òtítọ́ o ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀gbàgbé mò ń tẹnumọ́ ìyìn dúró dè ọ́ lẹ́nu mi ayérayé o ìwọ lọ́lọ́run òtítọ́ mẹ́ta lọ́kan o ìwọ lọ́lọ́run òdodo asọ̀rọ̀ mọ́tàsé ìwọ lọ́lọ́run àdánimọ̀gbàgbé arímáyẹ̀hún ìyìn dúró dè ọ́ lẹ́nu mi ní orúkọ Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi Ọlọ́run ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ àní apánupọ̀ owó àtàwátàwà níbí àti gbogbo àti wọn gbogbo àti wọn wà á sọ wípé o ṣe bàbá gba ọgbẹ́ àti yẹn adá gbogbo yòókù padà sọ̀rọ̀ àti gbogbo ṣe gba ọgbẹ́ àti yẹn àwímọ̀ ìyẹ̀wò olórí ọ̀fẹ́ ológojọ gba ọgbẹ́ àti fún gbogbo àṣìpà ìròyìn tí wọ́n ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan gba ọgbẹ́ àti yẹn olúwa ètò pọ̀ sí tẹ̀lé tí mo tẹ̀lé bàbá gba ọgbẹ́ àti títí láwọn èèyàn láwọn gbórúkọ rẹ̀ ga ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orí ọ̀fẹ́ ti bàbá orí ọ̀fẹ́ tí ọmọ orí ọ̀fẹ́ tí ẹ̀mí mímọ́ ó ṣòro fún wa ó bùkún wa ó gbé wa ró ó sọ wa dayọ̀ ó ṣàṣìpẹ́ èyí tó ga tó lóògùn tó lè pé tó dùn wọn ó ṣẹnu ayé wa bẹ̀rẹ̀ sí ní fọ̀ nínú ògo nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé wa àmọ̀ tí inú ògo bọ́ọ̀lù ògo nígbèrè bọ́ọ̀lù ìgbéyàwó ṣe bọ́ọ̀lù ṣe rere ni bẹ́ẹ̀ ni a kò ní wálẹ̀ mọ́ Ọlọ́run yóò sì mú fara hàn fún wa nígbà gbogbo níbi gbogbo níbi kí ìwé tó wà nínú ogun tá a bá ṣe pápátá Ọlọ́run ti ní farapamọ́ fún wa bẹ́ẹ̀ ni a kò ní tẹ́ta níwájú rẹ̀ pẹ̀lú ìjọba ọ̀run lórúkọ Jésù Kristi àjọ péjú pèsè níbẹ̀ ẹgbà tá a sì ríra wa tí ayọ̀ ó sì kàn lọ́pọ̀lọpọ̀ láti ojúmọ́ ìyẹn Ọlọ́run lógo nígbà tí kálukú yóò gbà kọ́kọ́rọ́ yàrá rẹ̀ tí Jésù lọ pèsè sílẹ̀ fún wa gbogbogbò yóò sì mọ̀ tẹ́tọ́ náà títí láì àti láláì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo 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 fún wa lókè. àmín 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 àṣẹ.